Yeah, I've started. You can see it. Can you see this share something? It's actually causing wounded in the neck. Yes. I get it? I think so. I think it's in the back. I was scared. Huh? Run it back. Show you go to can you do the phone dot? I'm doing just let You want to open curtains? no, don't open for now. Any day. Bola do I love you. Any day. Hey, you go. Phone Canada ló jábọ́ yẹn. On the floor? My phone. Run it? Any day. Hey, you go. Any day. Hey, you go. Any day. How are you? Good afternoon. Canada ni mo sọ pé for those of you saying rubbish about Canada, you must be a sin. You must be crazy. Something must be wrong with your brain. Especially those of you that are Nigerian. That you submit your application. Many of you actually want to travel to Canada. Yeah. You want to travel to Canada. I saw one useless man, one idiot from Ekiti like that. It's not the state that offended me. Ondo State and Ekiti, they are the same before they separate them. So, but the point is this. Oh no, I want to speak through my mouth. But to pray, so, I think about the Onirisha and Alaafin of Oyo. I realized that Alaafin of Oyo lived in Canada before. He's a Canadian citizen according to the story. And Oluwo, also from Canada. And one idiot and weary. I don't want to mention your name. I'm not afraid of you. Because if I mention your name, the next thing you are going to be in terrorist list. Okay? I'm still covering your secret for you. You are mad. Okay? And the person was saying that, how the people, Oluwo too, when he came to Nigeria, only $100 ló gbé wá sí Nigeria. Even Olúbàdàn, àbí Aláàfin Ọ̀yọ́, now, when he came to Nigeria, he said he want to relocate. When he relocated to Nigeria, he said he want to go to Canada to go and bring his things. And ìgbà tó máa dé, ìrìn ló kó wá. Téèyàn bá kó ní wọlé gan láti Canada gan sí. Ayọ̀kọ̀dé máa ra owó nírin. You don't know the value of irin, but it's better than local. I want to tell you, I want to ask you, those of you who are actually jealous, maybe wọ́n rí bẹ́ẹ̀ ṣe expect wọn jáwó lórí igi nílùú Canada. And bí wọ́n ṣe mú $100 wọlé tí Olúwo of Iwoland tó mú $100 wọlé start ìlú Canada sí Nigeria, ẹ ṣì salute wọn kẹ́ bẹ́rí fún wọn mẹ́rin. How many Canadian mélòó, the white Canadian, how many of them in Nigeria? Struggling. How many Canadian mélòó ló wá sí Nigeria láti wá struggle? It's a question. Just tell me anywhere, torí yìí ti dàrú, that you are mad, that you are destroying the system, and then you be abusing àwọn ọ̀gá yín, àwọn tó jù yín lọ. You are talking to Canada, that because somebody went to Canada, kò wá rí bóyá inter expect ló kọ́ ni. A lot of them that go to America, a lot of Oba that go to America, the president there now is looking for all of you that stole money. Thank God for the president and some people you know in power that are actually helping you to cover your secrets. For the FBI not to boss you. Those of you who are disgracing yourself, that you go to abroad, many of you that are abusing those kids that live in Canada, all of you,
Many of you that live in America that you are king today, they are looking for you. Everyone in the list of FBI. FBI. How many ọba mélòó ló ti lọ sí America nísìn láti Nigeria tó jẹ́ pé wọ́n wà? Many of you cannot even go to America again because your name is already there. They are looking for you. And the government of Nigeria trying to protect you so that the stress kò ní pọ̀ jù. Many of you that count yourself to be relevant, that you are a criminal. Because criminal in Nigeria, you have no shame. When somebody don't have money, you don't steal money, you don't be like others, you don't want to commit crime like others. You don't believe that those criminals are better than those innocent people. That Canada now, all of you go to Canada, you don't come with anything. Ask is a big question. Ask me, answer, let them tell me about somebody that is not mad though, somebody that has a correct brain should just answer me. How many Canadians coming to Nigeria to hustle, to struggle, to come and work? Apart from àwọn tó bá gbà legally pé come and be expatriate. Ṣé wọ́n jẹ́ China ni? China ló ń wọlé tó máa sọ pé wọ́n ẹ̀pín náà máa tún pa àkọ́ wọlé tó máa gbà yín. Do you see Nigeria, Canada like that? Did you see them like that? How many Canadians, the white Canadian galu tó lè rí Nigeria pé ó wá hustle ni, ó wá fọ toilet ní Nigeria? Or kò tẹ̀ wá ṣiṣẹ́ ní ilé tó lágbára ní Nigeria? Can you see any of them? Nobody. Ẹgbẹ́ ìkànjáde kọ́ máa sọ pé this is a Canadian. Ẹ má blackmail ara yín. You hate me, Canada? Let me tell you, Canada is a country that saves innocent people. Of recent, kò ṣe Canada nìkan ló ja ogun pẹ̀lú àwọn Gaza. Go and check it out. Canada is providing for Gaza. When you see Canada, okay, I'm not telling you that they are 100% okay. All right. But the way Nigeria is doing rubbish, doing nonsense, you cannot see their citizens doing that even back home in Canada. I am telling you. And let me tell you, Canadian people also go abroad to work. They hire them as expatriates. A lot of Canadians do buy in other Asian countries working. Are you getting what I'm saying? It's a taboo for you, even most of your king. One might elect one from abroad only. Some of your governor too. Some of them live in America before they live everywhere. All right? Kò sí ẹnìkan ní Nàìjíríà tó ti wà ní ipò tó lágbára tí ò tí gbé ní abroad. Tí ò gbé ní abroad. Issue of Olúwo, Ọba Aláàfin àti Onírìṣà. I actually don't want to put my mouth. Because me, èmi ní àánú fún àwọn èèyàn gan. People can be playing some things, just shouting for the people to forget whatever. You mean that's it too much, but I'm still going to talk. Torí pé mo sọ wọ́n sí. Torí àwọn tó ń judge yẹn náà, they are talking, hiding under some people, saying now abusing Canada. Abusing Canada every time. Táyé èèyàn kan bá bàjẹ́ tó wá ló gbé làbọ̀, you be mentioning Canada. Ṣé tẹ̀gbẹ́ ni àbí tó gbà? A lot of people, let me tell you, I'm a good example. If people in Nigeria, the useless, the bastards, the killers, I want terrorists don't protect. I will not go to Canada. This house, I have this house before going to Canada. And I have my money from overseas. That's South Africa. But after doing that, some people in abroad. One man checking one day, check Canada, I don't with me. If I cry like a baby in Canada, did Canada send me a message? And then the one that fraud me, and then the one that dealt with me, even those who dealt with me, the government that dealt with me, I know what happened. Let me tell you something. The Nigerians too they are partaker because they are still supporting. I want to go down for one believe they cannot. Yeah, how can these big people, you call them, they are the way people say how can they be stealing? They don't believe it. And that's why you see some of them, they actually supporting them then. Because it's strange to them. Because people in society that need to be, when before you can give respect to somebody,
He has to be somebody that is dignity, that decent. I'm a decent person. Is somebody that live well in society, that therefore they're not the one that destroys. But some of you that submitted your idiot, one way man that is abusing Canada, I believe today if they give him that opportunity to submit his passport, that is just call Canada, must submit quickly. You want to visit Canada, and you be abusing, you open your gutter mouth, your dirty mouth, and you be abusing Canada all the time. Tell me how many Canadians in Nigeria that is don't struggle. Go and count millions of Nigerians living in Canada. Millions, I tell you, millions of Nigerians in Canada struggling. Even when they want to deport, if they say they want to deport anybody today, they'll be begging, they'll be crying. Some of them, they are ready to die in Canada than to come to Nigeria. What happened? And all of you will think that we are kingy. I'm not abusing kingy, I'm not talking about anybody. So if anybody go to Canada and also, see how you are there, okay? It's those people who went to Canada and maybe more, but don't waste your time, you come back to Nigeria. Kì í ṣe àwọn tó lọ sí ìlú Canada nìkan ní òrówó ọba tó jẹ́ ọba kí lórúkọ ẹ̀ ọba kan lọ́nà Lẹ́kì yàtọ̀ sí ọba méjì ló wà ní Lẹ́kì yẹn ọba kan lọ́nà Lẹ́kì Amẹ́ríkà ló wà wọn ò rówó gan bọ̀ bàbá wọn ń jọba ń gbà yóò dẹ̀ lówó lọ́wọ́ torí gbogbo àwọn ìtalẹ̀ gbogbo elégùsì láǹfẹ́. You understand me? The father, they are responsible, they helping them. But those of us that don't have a father to send money, or we are not be eating the money, how continue to government to pay Baba one day? I'm not going to buy guy. And you want to compare that? Somebody will now go to Canada before any little thing, you'll be dragging the country. And you, me over drag the Lumini, Mbappe, the category and the standard of Canada. Can you live? Can you give that your Nigeria? Our Nigeria. Can we give them the standard like that? The standard of our Canada. Can you leave that, give that standard to your to Nigerians, to the citizen? It's a question. The standard to Canada, are you there? And when let us even get to the level little. Because you always fight and always eating benefit something in your fighting. When you got some confusion, some people going up and some people going down. And every time you be talking about Canada, Canada is this, Canada is that, Canada is useless, Canada is useless, and you are useless. Let me tell you, those of you talking about Canada, calling useless, Canada useless, you are useless. Let me tell you, your country, this our country is for now. For now, it's useless. One, you cannot compare it with Canada. They are not in the same category. You cannot. With blogging, tí mo ṣe ní Canada, tó wá jẹ́ Nigeria náà ni mo ti ṣe ní blogging yẹn. Wọ́n máa ti ní kọ́ lọ pa ọ̀tá mi sọ́nù ni. You want to compare? All of you crazy people, all the time you be abusing Canada. Tell me Canada is this, when they go to Canada, they don't have money. Ṣé Canada jẹ́ àbúlólè? Ṣé Canada jẹ́ Wàsíù àbó jẹ́ Màláíkà àbó jẹ́ gbogbo wọn? Ṣó jẹ́ gbogbo wọn? Ó jẹ́ sọ jẹ́ gbogbo wọn tó jẹ́ àbúlólè. Ṣó jẹ́ gbogbo wọn? I am still boasting of this today. Whatever I'm making, owó tí mo fi sọwọ́ tẹ̀ tí mo fi jẹun. Canada ìbàjẹ́ pé wọ́n yá mi àbẹ́ ẹni tì. Canada ló fún mi. Tó bá tó stage gangan tó bá jẹ gbèsè tó bá rí pé òrìṣàn tó difficult fún ẹ wá tó pa gbèsè kan rẹ fún ẹ. Tell me. Ìyálàjà gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ra yín wò mí ò mọ́ ọkọ̀ tẹ́ pẹ́ra yín yẹn. Ìyálàjà gbogbo yín. Most of you now you cannot go to America again. Gbogbo ìlú tó bá súnmọ́ gbèríko tó súnmọ́ America nísìnyí máa lọ because you are all wanted. Majority of you tẹ́ ń jàǹtọ̀ tẹ́ máa ṣe bí kangaroo lórílẹ̀-èdè wa tẹ́ ń bá ọgbẹ́ jẹ́. Call yourself nǹkan tó lọ́wọ́ pé you wicked souls. You mad or something? You cannot compare Canada with yourself. Or you cannot compare standard of Canada with yourself. You are still backward. And it's not even the government that is there now. It's you, Nigeria. It's your majority of criminals. Now, let me come back to you. Sunday ago, you are denying that you are not abusing that Oba. Oba Oyo. You are abusing. Let me tell you. Aláàfin Ọba Adéyẹmí tó kú, you are part of the reason tí màmá yẹn tó fi eliminate bàbá yẹn. You are ungrateful element. Because now, o fẹ́ wá ojú. Let me tell you, tí wọ́n bá ní gbé ìwé yẹn fún ẹ, wọ́n ní tòtórí kábíyèsí Ọ̀nìrìṣà kán gbé passport ẹ fún ẹ. Let me tell you,
wọn ní torí Aláàfin àmì onírìṣà kan gbé passport ẹ fún ẹ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àná ikú bàbá yèyé Ọba Lámídì Adéyẹmí is one of those people that supported him, and people during the tenure of àwọn tó wà ní ìbò yẹn they eliminate him. He supported you. Now because you want your passport, you want whatever they have stolen from you, kò gbé padà fún ẹ. Tó bá wá bá mi lásán ko mama be ṣì oni mi ṣe máa sọ, and they will give it to you. But you fumble, you wumble because you want to now face, you want to plead. You want over ngwa ojú ẹnìkan wá fi destroy ẹnìkan. Ọmọ àlè ló máa fọwọ́ sí ju ele bàbá rẹ̀. Aláàfin oni ládé because now you know that they are dragging him. It's time that they are dragging him. When they are dragging him now, you too systematically dragging, and after that you are denying that you didn't say that. Don't care any. Ungrateful elements here, let me tell you. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún president, tó jẹ́ ọmọ APC, má jẹ́ dárúkọ president, tó ń ṣiṣẹ́ fún APC. Àwọn opponents here, wọ́n máa tì ẹ́ pa ni. Bó tún ṣe wà ló ti wà lójú iṣẹ́ kan, wọ́n máa tì ẹ́ pa ni. Ṣé o mọ̀ pé nígbà yẹn President Buhari ló wà lórí oyè, may he so rest in peace. Ṣé o mọ̀ pé nísìn tí ọwọ́ ẹ̀ gọ̀gọ̀ tí ara ilé ẹ̀gọ̀ tó wà lórí tó tí ọwọ́ bá ti tẹ̀ torí number one wọ́n ní agbára ṣùgbọ́n kì í ṣàwọn nìkan ló ní gbogbo Nàìjíríà. Number one has power. Are you getting what I'm saying? Wọ́n ní power number one ni wọ́n. So ti lẹ́yìn Elédùmarè Ọlọ́run àwọn náà tún gbé Nàìjíríà dé lọ́wọ́ fọ́. Nígbà tí wọ́n wà lórí ìtẹ́ yìí ọwọ́ wọn wà lọ Nàìjíríà wà lọ́wọ́ wọn. Are you getting me? With the power àti ìdá wọ́n lè fi ṣáyìn olójú mẹ́wàá olójú méje olójú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. So ti yẹ bẹ́ẹ̀ ìdá oríṣiríṣi. But let me tell you, tí ọwọ́ wọn bá tẹ̀ tí àwọn ẹ̀ bá jókòó tọ́wọ́ wọn bá tẹ̀ tí ọwọ́ tára ilé èèyàn bá múyàn ó burú jọ àwọn ará àtàkùn máa bẹ̀rù láti gbálẹ̀. Tí ara ilé èèyàn bá múyàn tó bá ti rógun ìdílé rí òun ní gbogbo èèyàn ṣe máa ń sọ ogun èmi ni mo ní nǹkan mi o ogun àjẹ́ ni o ogun ìyá ẹ̀ ni o ogun bàbá ẹ̀ ni o bó ṣe máa rí ni ní ìjọba tó wà lẹ̀ tó bá fọ́nbù tó bá wọ́nbù. Nísìn o lè rí MC kó máa ta káàkiri gọ́gọ́ mi kódà mi ìrẹ́ MC lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ mi ò rí rí lọ́dọ̀ Aláàfin àmì Onírìṣà. Àwọn ọmọ tí àwọn tó ṣiṣẹ́ tó máa ń ṣiṣẹ́ fún APC ni ìwọ náà kẹ̀dẹ̀dẹ̀ iṣẹ́ tí wọn náà máa ń ṣe ni gbogbo wọn yẹn ṣe bí àwọn boys wọn irú iṣẹ́ tó ń ṣe yẹn. Òrìṣà jẹ́ ẹ̀ pé méjì òrìṣà jẹ́ pé méjì kò dénú. Because this mistake náà ni pé they will be pushing you wàá máa ṣọ wàá máa be looking for people's trouble before àwọn tó wá síbẹ̀ yẹn. I'm not fighting you now torí pé ọkùnrin tó bá dẹ̀ ti dáhùn tó bá dá rẹ̀ lójú torí mo mọ̀ pé o níyàwó mo dẹ̀ mọ̀ pé o máa ń respect obìnrin, but I'm telling you this from the place of truth ni because èmi náà wà nínú àwọn tó speak fún ẹ ní ìgbà tí wọ́n ní kó wá ṣe kó má lè nígbà tí wọ́n mi ẹ̀ kú I speak for you to kó ló kó wá ṣe òkú wà mẹ́rin ó speak fún mi rí o ìgbà tí mo sùn lórí social media yìí ọ̀dọ̀ ẹ sábọ̀dù ló lọ o launch ìwé ẹ̀fún for $700 I mean 700,000 nígbà tó dẹ̀ ní pé máa yẹn ó ń bú president Tinubu yìí ó ń bú gbogbo wọn ó máa ń ṣe you did that o ó ń bú kábíyèsí Onírìṣà náà gbà yẹn ó ń bú everybody àtàláàfin ọwọ́ ẹ sábọ̀dù ní ẹ̀mí Aláàfin jábọ́lé èyí tí ó ṣe lórí Facebook pé lórí èèyàn lórí social media ọwọ́ ẹ sábọ̀dù ní ẹ̀mí Aláàfin jábọ́lé lọ́wọ́ nígbà tó tún kú ṣebí tó ń tẹ̀ bá ti kú wọ́n máa tún fọwọ́ ẹ̀wọ́ ni wọ́n ní ìdí ìrún ẹ sábọ̀dù ní ẹ̀mí tó jábọ́ àdẹ̀mọ̀ torí pé wọ́n náà support ẹ sábọ̀dù gbà náà but ẹ sábọ̀dù náà wà nínú àwọn tó sọ pé ò ní dé mọ́ ó máa kú síbi tó lọ ni àní ó wà nínú àwọn tó jẹ owó ẹ̀ tó wáyé ṣe máa sọ pé ayé kan ló ń ṣe kiri kan ayé kan ló ń ṣe kiri kan akábíyèsí Ọ̀nìjà náà pa òwe fún ẹ pé ìjọba yìí o wọ́n sọ̀rọ̀ kan tó mú ẹ̀mẹ́ tí bí pé àwọn èèyàn confess wọ́n ní tó bá jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa fi wọ́n sọ ní indirectly ìgbà wọn máa fi ẹ́ ṣe ètùtù ní bó ṣe wá sí Ilé Ifẹ̀ wọ́n ní ṣùgbọ́n nísìn wọ́n náà bàbá àwọn olórí káwọn máa ṣe bẹ́ẹ̀ kán máa fi èèyàn ṣe ètùtù wọ́n ní ṣùgbọ́n nísìn ẹni tó bá ṣe irú ẹ̀ àwọn ìjọba ò ní jó gbádùn ó possible kó má jẹ́ tó bá jẹ́ pé president nìkan ló máa ní gbogbo agbára Nàìjíríà ó possible kó má lè stop wọn but wọ́n mọ̀ wípé kì í ṣe president nìkan ló ní gbogbo agbára Nàìjíríà president nìkan kọ́
ṣòtíyé president kọ̀ọ̀kan gbogbo agbára Nàìjíríà yẹn bí wọ́n ṣe fi wá ṣe wọ́n ṣe olórí yẹn we also partake on the power àtẹnu ṣòtíyé bẹ́ẹ̀ pé gbogbo orílẹ̀-èdè gbogbo citizen náà wọ́n ní agbára nínú power àti authority tó wà ní orílẹ̀-èdè do you understand me kábíyèsí mo ní fídíò yẹn lọ́wọ́ mi ò kì í ṣí ẹ̀fín yẹn mo gbé ibẹ̀ yẹn mo gbé pamọ́ ni pé wọ́n tó bá jẹ́ tẹ́lẹ̀ pé àwọn máa fẹ́ ṣe ètùtù ni pé ṣùgbọ́n nísìnyí àwọn ò gbúdọ̀ fi èèyàn ṣe ètùtù mọ́ torí ìjọba máa mú àwọn torí ìjọba ni amúnimóògùn tó bá lo olóògùn ó sọ fún mi pé tó bá halẹ̀ pé olóògùn tí wọ́n bá gbé K47 dé tí wọ́n kó àwọn gbòdògbòdò tí wọ́n ò ní rójú wọn tí wọ́n ò ní mọ ìwọ́n tó ti wá tí wọ́n bá kó wá bẹ́ẹ̀ ní tó tọ́jú kábíyèsí yẹn jáde láti tún sọ fún ẹnìyẹn are you getting it now obu Aláàfin now and you know at this moment that they are fighting wọ́n máa jà pé ẹnìkan ló ju ẹnìkan lọ ẹnìkan ló jẹ ẹnìkan ló máa jẹ ẹnìkan lọ ṣùgbọ́n bó tẹ tó bá wù kó dàgbà jù láyé Ọlọ́run ni ọ̀gá everybody kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bí òkò ń ṣe ìtẹ́ yẹn o lè rí kábíyèsí yẹn bí ẹni tí bóyá ọmọdé àbí mi ti ẹ̀ mọ̀ but tí orí ìtẹ́ yẹn náà ni ó máa ti wá fi respect fún instead of me to jam talk àti láti sọ̀rọ̀ òdì sí ọba ìlú mi ọba ìlú mi I avoid him for ìgbà tí mo sì ń bí mi avoid them and àwọn bàbá yẹn wọ́n support yẹ ní ìgbà tó jẹ́ pé nítorí ẹ̀ ṣe wrong just to have peace too but he died he was eliminated but today ní wo ìtẹ́yẹn mọ́ bíi pé ẹni tó wà ń bẹ̀ yẹn wá wo ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ the way you talk àwọn Aláàfin Ọ̀yọ́ ilé bàbá adé Aláàfin Ọ̀ládé ládé Aláàfin Ọ̀ládé adé bàbá tiẹ̀ ni wọ́n gbà fún àwọn Aláàfin tó fi gbé wọn how many story la fẹ́ gbọ́ you just telling story and then causing confusion jẹ́ kí a lè focus Germany ló ti wá ṣé wọ́n ṣe máa ń jà lójoojúmọ́ nìyẹn ọba mélòó gan ló wà ní Germany nígbà tó ti mú ọba mélòó àwọn ìlú tó ṣẹ́tù yẹn ọba mélòó ló wà ní ìlú Amẹ́ríkà ọba mélòó ló wà ní Canada gan ọba kan ṣoṣo tí wọ́n ń lò ní London yẹn òun ló ń control many country and ìlú kò lọ́ba rárá àwọn ìlú tó bá dẹ̀ lọ́ba bí India ọba kọ̀ọ̀kan ni kò ń ṣọba tó pọ̀ ọba mélòó ló wà bẹ́ẹ̀ gan àbí ta ló fi ṣe wá gan ta ló kàn tẹ̀lé kí wàhálà máa wà it just cause confusion all things ó yẹ kí wọ́n máa gbọ́ kó máa rán wà ní fi system jẹ́ ká rán yẹn máa fi system máa dá ìjà sílẹ̀ gbogbo kan máa dàrú orílẹ̀-èdè á máa pariwo àwọn èèyàn máa go backward àwọn tí òye kan máa tún bú náà wọ́n máa kàn bú wọn ẹ̀kan máa bẹ́ẹ̀ bú olórí burúkú kan tí ìyá aláìyá bàbá ńlá bàbá ẹ̀ tó dá mi lójú pé kò sí mọ́ ṣe lówó tó kò sí family tó lówó Nàìjíríà tí ò ní fẹ́ lọ sí ìlú Canada àbí tí ò ní fẹ́ lọ ìlú kan nílùú òyìnbó now they be opening about abusing country that even seniors you tell me wọ́n ṣe mọ́tò tó náà ṣe mi ò rí ìta kò pọ̀ ètò bá náà ṣe ń lọ ní bí ìgbé kan fi alábí pé wọ́n lọ kó kí lórúkọ ẹ̀ kọ̀ǹtẹ́nà àpòpàlù kọ̀ǹtẹ́nà tó fi kẹ́rù láti lóyìnbó wọ́n lọ gé ìmọ̀gé papọ̀ a máa ṣe báyìí àárí you want to compare the country that tó ti move forward àwọn ìlú tó ti elevate tó bá pẹ́ pé wọ́n accelerate àbúrò America ni wọ́n and their neighbor kò sí ìjà tí America àti Canada lè máa jà their business partner their brothers and sisters they are not only ra wọn ni. Now you be comparing those people àwọn tó bá ń jà nílùú òyìnbó tẹ́gbẹ́ tó bá ń jà ogun ní anywhere in the world now tó bá ti pe America tí Canada ò bá fẹ́ dá sí pé we have problem now we want to focus on some things tó bá pè wọ́n náà wọ́n ní nǹkan tó fi ń jà Nàìjíríà ò ní. All of you just be causing trouble. Ọba kan lórí, ọba kan ló ju ẹnìkan lọ. Ọ̀ní fúnra ara wọn sọ pé ọba gọgọ tó ju ògbó pé kò sẹ́ni tó ju àwọn lọ. Pọ́lọ́run ló ju everybody lọ. But àwọn kan tó bá ti wà lórí òye tó bá ti pé experience wọn, àwọn need ẹ̀. Ẹnì kan ò dẹ̀ kí ń ṣàwádé. But all of you just be talking. Gbogbo wọn máa rẹ́rìn, inú wọn máa dùn. And then you are distracting people. Ẹ̀dẹ̀ ń jẹ́ kórí ẹ̀dẹ̀ wa lọ sẹ́yìn. So àwọn wo ni iṣẹ́ wo nìyẹn? Ṣé contract yẹn? And those of you distracting people. Covering some sin, come out and focus. You know that you are paying money, they are paying you money. Fún ẹ̀bù tó gbà yẹn sìn, tó bá ti wá bú bó ṣe bú Aláàfin tó ń sìn, yóò wá fún ẹ release gbogbo nǹkan ẹ̀fẹ̀ wa lọ máa gbé ń padà. Ilé ẹ̀kọ́ ti dàrú. Some people will destroying their life, destroying your life. Wọ́n máa fi tútù wọn ṣe. Wọ́n lò ní, wọ́n lo ẹ̀yìn àwọn ọmọ ọlọ́mọ, wọ́n lò wọ́n against their own family and they be laughing.
Tell me, ọba mélòó ló wà níbi tó ti ń bọ̀ Germany, ibi tó kọ́ àwọn ẹ̀sìn. Àti ìyàwó ẹ̀, Igboho, ọba mélòó ló wà bẹ́ẹ̀. You insult him. Ọba Aláàfin Ọ̀yọ́ die also, ikú tó pa Aláàfin Ọ̀yọ́ is also part of your problem. Torí bẹ́ẹ̀ ṣe lọ́mọ yẹn. Ìwọ náà ni ó lọ rántí gbogbo nǹkan tó sọ níwájú Aláàfin Ọ̀yọ́ tó. Ó bú ọba àmì Onírìṣà yẹn mi pẹ̀lú nítorí ọba Onírìṣà yẹn ó pẹ̀lú àwọn tí mo fi àtàkì wọn. Àti Wàsíù Àyìndé yẹn. Bẹ́ẹ̀ ni àti Aṣíwájú àwọn mẹ́ta yẹn nígbà yẹn èmi wà náà àwọn tó challenge lórí social media. My mommy was calling me Sunday go wọ́n ló máa ń pààyàn o gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ń ṣe ayé assassin o mo ní wọ́n máa ń ṣe ayé assassin mo ní terrorist nìyẹn mo ní I'm against terrorist. My mommy called me and warned me. Torí kábíyèsí Onírìṣà yẹn ìgbà tí mi rẹ́ ní problem tí mo ń pariwo kábíyèsí o kí ni wọ́n ṣe fún mi ṣé mo gbọ́ àwọn ọmọ ẹ̀ tó kó kiri yẹn náà máa sọ pé kábíyèsí Onírìṣà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí fún wa ẹ ṣe báyìí fún wa ẹ ṣe báyìí fún wa wọ́n ṣe tán wọ́n láwọn lọ sọ́dọ̀ bàbá Buhari torí òkú ò lè sọ̀rọ̀ mọ́ náà. èmi lọ́pọ̀ ń check my video tí mo ṣe fún ẹ ṣé mi wojú ẹ ni I told you by your name. Mo kọ́kọ́ bẹ̀ẹ́ ní bìgì nígbà tó kọ́kọ́ ń ṣe bí bẹ́ẹ̀ dark boy ni à ń sọ fún pé nítorí ṣe dá àwọn èèyàn lè ní kó máa nìṣó mo ní ṣọ́ra ẹ̀ o mo ní if anything happen to you all these people will run back wọ́n ṣe get exactly yẹn despite pé gbogbo àwọn ọmọ tó tẹ̀lé ńgbà yẹn náà majority of them they abuse me terribly about me but kò yọ ọ̀kọ̀ọ̀kan lára mi aṣọ tẹ̀ má rù ní mi. Mo gbé Onírìṣà kábíyèsí ẹ̀ mo gbé sórí kọ̀kọ̀kọ̀ báyìí when things happen to me a tún máa bá owó wọn tún pé tẹ́nìkan bá ti ṣe kíkan wọ́n máa fọ èmi bẹ́ẹ̀ mi ṣe wà ní ògbàgbọ́ nínú pé ẹnìkan o kọ́ńfẹ́ nìkan ṣe tutù àbí kọ́ńfẹ́ nìkan ṣe ilé bàbá náà ti bí mi ọba mẹ́rìndínlógún ló ti yẹlé bàbá mi kò ń ṣe pé wọ́n ń tò wọ́n pé ìdílé eléyìí the same father ló bí gbogbo wọn àti ẹni tó wà lórí oyè ń sìn Akadémọ̀ mọ́ Àjàgbọ̀n ni. Ó ṣe máa jẹ́ aláìbìrì wọ́n máa tì ẹ́ láti bá bó ṣe ń wọnú problem kan wà tún wọ kejì from one place to the other ni. wàá máa dẹ̀ sọ pé ọmọ géèmù yẹn gbá ó gbá géèmù dáadáa náà. àwọn olóògbé kan tún wá jáde a máa sọ ní tí mo fẹ́ sọ lórí yẹn nìyẹn I don't have much to say I have a lot of things but I'm not interested in any ọ̀rọ̀ bá ọkọ̀ ṣọba gbaná máa sọ sí sí kó yájú fẹ́ nìkan ó kò béèrè question lọ́wọ́ ẹ̀ ní ìlú tó sálọ tó gbà ẹ́ lágbà tó ń gbà náà tó sì fún ẹ níwèé kó máa fi rìn tó fún ẹ lówó oúnjẹ tó fi ń jẹun ọba mélòó ni wọ́n ní ṣé wọ́n mú ẹ̀rí ní tó bá wọn tó nàbọ̀ wọ́n kọlà fẹ́ ẹ̀kẹ́ bí tiẹ̀ ní kò ń ṣòyẹ́ náà ti ń kọlà ní òòrùn tí ń gbà yẹn ọba Aláàfin Ọ̀yọ́ nìkan lọba tó ń pariwo máa ẹ onìkan ló tó tiẹ̀ o onìkan àwọn ọba yẹn ìyọ̀jọ̀jà Onírìṣà yẹn nígbà tí ní voice note ẹ níkà ẹ̀yìn bọ́ fún ní tẹ́ bá rí ẹgbẹ́ tó lọ́ọ́ ẹ má gbé mi wá síbí o ẹ má gbé mi wá síbí. kó tó wí kó tó bọ̀ anybody to buy the account from Canada now ẹ gbọ́ lówó kí ló dé tó kọ́kọ́ lọ Canada àbàdìwé kí lè ṣe fún wọn Nàìjíríà tó fi dèrò Canada àti ẹni o ó yá ìyá ní ọba Ọ̀yọ́ o tọ́nà pé Canada àti ọba Ìwó o kí lè ṣe fún wọn tí Nàìjíríà fún conducive tó jẹ́ pé Canada will be erasing them for you kí lè ṣe fún wọn tí orílẹ̀-èdè yóò fún conducive for the citizen bí ìlú yẹn ló ṣe lọ́lẹ̀ tó you are bold and you are bold of it dájú wọ́ ó máa kojú wọn bí ọba nídìí obìnrin ò jẹ́ kú mọ́lú bí ọba nídìí obìnrin ò jẹ́ kú mọ́lú bọ́n ṣe ló lè tó ẹ̀yin máa wà mẹ́kò nílé mọ́ yín torí pé ẹ mọ ibi tó ti lè maneuver ní ibi tẹ́ lè take for granted all of you take this country for granted. nítorí wọ́n ń ṣe mí ni pé wọ́n ò ní kú ṣẹlẹ̀ Canada let me tell you lára àwọn ìlú tó ń gba Nàìjíríà sílẹ̀ ní the world tó gba àwọn èèyàn sílẹ̀ òun náà ní Canada wà òun ní Canada wà
oúnjẹ mélòó ni wọ́n kó láti Nàìjíríà bí owó ṣe pọ̀ tó gbogbo ẹ̀ wà tó jẹ́ pé wọ́n dẹ̀ ń support àwọn Gaza oúnjẹ mélòó ni wọ́n ti kó lọ láti bíbá lọ sí Gaza ṣé àwọn tó wà Nàìjíríà àwọn jẹun yóò tó bá kó lẹ̀ tí president àtàwọn tó wà ní position sí tó bá send owó jáde owó yẹn omi ara la máa rí a kò máa gbọ́ oye tó yẹn jẹ́ àní rí outcome owó náà ṣé wọ́n ṣe ń ṣe ní Canada ní ìlú ní o sọ̀rọ̀ o praise wọn lò mí ń bẹ̀yẹn ṣé wọ́n ṣe ṣe tí wọ́n mọ̀ ẹ́ rí ṣé wọ́n ṣe ṣe nìyẹn. Let me tell you in tó bá ti ṣe ọgbọ́n yẹn forgive people but don't forget the experience. Don't forget those people who are there for you in the time of your trouble. But majority of you, because you are done, you forget the people that are there for you in the time of your trouble. Ẹ máa tún lọ gbé àwọn ọ̀tá, àwọn tó cause problem, gbogbo ẹ máa tún lọ gbé sókè. Simply because ẹ máa wá ìwàkúwà sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀. Ẹ máa wá ìwàkúwà ni. You want to tẹ Aláàfin mọ́lẹ̀. Now you want to di ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ló máa ń pọlọ́tẹ̀ o. Tẹ́mi ò bá lè settle matter. I will not put my mouth. And if you're laughing, or we just want peace, we want because you might to me. And we'll very although video yet, the video have been long, but ọ̀rọ̀ yẹn wà forever, evergreen. And again, kábíyèsí ọ̀nà àwọn àti former president tó kúrò lórí oyè bọ́n ṣe close bí wọ́n ṣe ń wọ ilé lọ bá Buhari nígbà yé wọn president Tinubu tó support Buhari ò wọ bẹ̀ tó bẹ̀ tó ò ní ká máa bí wọ́n ṣe ń wọlé lọ bá Buhari bàbá wa Onírìṣà Onírìṣà wọn tí wọlé lọ bá president Tinubu bẹ̀ kó lè mọ̀ pé àyè gbà wọn dáadáa lọ́dọ̀ bàbá Buhari. Bàbá Buhari nígbà ìkẹ̀dẹ̀ Sunday Igboho òògùn Buhari gan àwọn Yorùbá àwọn àgbàlagbà Yorùbá ló bú mo ì ní fídíò náà tó kọ́kọ́ sọ pé àwọn àgbà Yorùbá máa bú èpè sán gbogbo wọn ni tó bú èpè sán wọn ní October 4th tó ní kán jáde pé kán wá lọ ṣe rally tó ń kọ̀ tí wọ́n jáde báyìí bí Ṣòwòrẹ́ ṣe máa ní kán jáde tí wọ́n ní jáde ní tọ́lọ́pàá máa padà wá mú ṣó ti yé èpè ni wọ́n mú sánlẹ̀ ìjọ rẹ̀ tí mo rẹ́rìn tí mo ṣe ṣáàtì fẹ́ gbà Sunday Igboho má ti da awólẹ̀ lẹ́ẹ̀kejì bí mo ṣe ṣáàtì yẹn mi lè gbàgbé aṣọ green kan báyìí gown yẹn ni mo wọ̀ ní ọjọ́ náà lọ ní ọjọ́ Saturday gown yẹn ń bẹnu green and black and green báyìí tí mo fi rán flare gown tó fit mi báyìí so kò lè mọ̀ pé mo mọ̀ ní 2020 ló ṣẹlẹ̀ kí ló dé tí ọba ti ẹ̀ ń pọ́ ìjàmbá wọn yóò gún chani kan tó wí kó tó bọ̀ gbogbo wọn máa sọ Canada wọn mú kọ̀ọ̀kan wá kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi lọ Canada mo mú àwọn èèyàn kò kàn sówó ni àkòsówó lẹ̀ mo mú iye èèyàn tó fẹ́ jẹ́ kán lọ Canada bí pé tí n bá ń lọ báyìí tí n bá lè kó èèyàn 20 kí n kó wọpọ̀ ni kí n lè wọ mọ́tò ó ti tọ́ka dé níbẹ̀ láti pé yéé àti ìsàkùtì dé many people want to go to Canada and then ẹ̀ máa fẹnu kọ ẹ̀ máa fẹnu gbá ibi tó bá wù wọ́n jù ibẹ̀ ni wọ́n máa bú jù ibi tó bá jowú jù lára ẹ̀ wọ́n lè dẹ́ bó ṣe rí bàrà kàtà ẹ bó ṣe rí bòròkòtò àwọn náà fẹ́ sọ tó wọ́n ti gbẹ tán ni o àwọn náà fẹ́ lómi lára fẹ́ ṣọ́pọ̀ díẹ̀ o. because now wọ́n ń gbójú ẹni yẹn ó kéré sí nọ́mbà yẹn ó ṣe kíní kan kan adé yẹn tó bá yá sí àbí ìwọ náà fẹ́ jọ ó lè sọ pé bàbá tí náà tó ló ti sọ ó lè jẹ́ pé ó fẹ́ jọba Ọ̀yọ́ alẹ́ lè láti sọ pé kẹ́ má jọba bó bá ṣe wù yín ni bá ṣe wo èèyàn ló máa ń ṣe pé gbáyìí. But all these things, very dem mo kon bere ni. And ẹ̀yin tẹ́ dé bá ń bú Canada yẹn kẹ́ jẹ́ kúrí ìyá láyà yín kó pé ni. Ẹ̀yin tẹ́ máa ń bú Canada yẹn kẹ́ jẹ́ kúrí ìyá láyà yín kó fa ipò. Stop saying nonsense to Nigeria. You see, you know what? Canada would have been ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀yin bá bá ṣe sọ̀rọ̀ ilé sí. He's speaking against Nigeria. We are going to deal with him. We are going to deal with her. Tó bá jẹ́ pé Canada wo ọ̀rọ̀ yín àti wá sí wọ́n máa misbehave sáwọn èèyàn yín tó bá wà ní àwọn èèyàn Nàìjíríà tó bá wà ní ọ̀rọ̀ yẹn. Téèyàn bá lọ oníkálukú ló ní àyè títí ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ títí dọ̀là àkàìmọye ọba tó lówó dáadáa ju olówó lọ olówó dẹ̀ tún wà contented àwọn ẹlòmíì lówó jùlọ tó ẹ pé lówó bá wọn ṣe kò bá wọn ṣe ló sọ yẹn kì í ṣe tó torí owó nìkan. You don't live alone because of money. You 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 live alone because of
money is good but tó bá ti lè rí owó tó máa fi tọ́jú ara ẹ tó nílé tó lè ṣe nǹkan tó fi ń mówó wọlé fún ẹ kò ṣe dandan ká dọ́gba ìkátàrí kò dọ́gba ìkan ló kúrú yìí tó dẹ̀ sọ́ra burúkú ó dẹ̀ yàgò fẹ́ everybody ni bó ṣe sọ́ra tó yòó ló sọ́ra jù bẹ́ẹ̀ ó tún yàtọ̀ rí gap tó wà láàrin ẹ wá rí ètò wà ní mídùú yẹn tọ́jọ́ papọ̀ yẹn ó ga jura wọn lọ everybody ló ní kò ṣe gbogbo wa la máa rí bákan náà everybody tó bá dẹ̀ jẹ́ smartness náà fi make owó wọ́n smart have smart ju ara wa náà ni tọ́lọ́ bá dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ni ó ní bó ṣe ṣe every time wọ́n máa lù ẹ́ ni wọ́n yọ nígbà tó náà wọ́n á ní kó lù ẹ́ wọ́n á máa kú gbogbo wọn tó bá ṣe tó wà padà lọ bẹ̀ wọ́n ni gbàtí mo ti dé ìgan wọ́n ní ní ìfiṣakọ̀ ìgbà tí kí tó lọ sílùú òyìnbó kí tó padà lọ sí Amẹ́ríkà gbàbẹ̀ lọ sí Canada mo lọ sọ́dọ̀ gbogbo ọba Olúbàdàn mo kò sí ọba tá tó ní kí ló máa bẹ̀ wọ́n kọ́ wà lè bá mi bẹ wá sí o kọ́ lè bá mi bẹ lágbájá mi ìdẹ̀ṣẹ̀ wọn nígbà tí mo dé sí tó ní káwọn ọmọ kankan máa ṣe orí burúkú níwájú ilé tì wọ́n wá sọ fún mi go to one king around you àwọn baálẹ̀ mo ní mi lọ sọ́dọ̀ ọba kankan tí bá débẹ̀ wọ́n máa tún wọn ní kó lọ rò gbogbo ohun tó fẹ́ ṣe náà máa ní kó ṣe lẹ́tà wọ́n tún lè sọ pé wọ́n máa introduce ẹ̀ nìkan ṣe kó máa ṣàdúrà fún ẹ wọ́n á introduce ẹ̀ wọ́n kọ̀ dẹ́tẹ̀ mọ́ one problem ọ̀dọ́ ọ̀dà wọ́n tún máa rún ìṣòro yẹn àti kọjá lẹ́fù yẹn ní olóbẹ̀ wọ́n ló dé ìsọ̀bẹ̀ sí lọ kiri wọ́n ló bú wọn ló padà ń lọ ló máa lọ kiri tó bá tún yá sí bàtú lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ bàbá mi ọ̀ní àmì aláàfin mi lè bú yín lẹ́yìn tó ti bú wọn tán ó bú aláàfin kó wá ń ṣe ẹni tó wà lórí ipò yẹn ni ìtẹ́yẹn là ń respect náà ilé bàbá ẹ̀rẹ̀ ló dẹ̀ ní Ọ̀yọ́ gbogbo ní ẹ̀kọ́ wo rẹ̀ lẹ́ẹ̀kẹ́ ẹ̀ wọ́n dẹ̀ wọn ò lè palà rẹ̀ gbogbo ní wọ́n lò láti yìnyín. tó dẹ̀ mọ̀ pé wọ́n ń jà lọ́wọ́ pé aláàfin o ó kéré sáà ní o ọ̀ní o onígírí kan o gbogbo tẹ̀ fẹ́ bè lọ́wọ́ yín gan ẹ̀yin ọba wọ̀nyí ẹ má bínú sá o dìde jókòó ẹ torí ọlọ́run fẹ́ bè lọ́wọ́ yín àwọn ọba tó ti wà ní Ondo State àti àwọn ọba tó wà nílẹ̀ àjẹ́ àwọn olówó tí gbọ́dọ̀ àwọn tó kọ́kọ́ wà yẹn gbọ́dọ̀ ti ṣọ̀wá gan kò yé mi àwọn tó kọ́kọ́ wà yẹn tí wọ́n rí mọ wọn bá dárúkọ mí báyìí wọ́n ní ọba tó jẹ́ fọ́sáàsì wọ́n á yọ ọmọ kan sẹ́yìn á yọ ọmọ kan sí kiri kan wọ́n á kọ̀ wá ṣọ́ọ̀bì wọ́n máa ṣe àwọn tó ti wà yẹn gbọ́dọ̀ tọ́kọ́ ikú tó kò yé mi tábánikà máa sọ̀rọ̀ sí wọ́n lè ní òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa ń kó létí wọn ni wọ́n lè ló wú aládé o ó lè ló ń ṣe ìtàkásọ́fì o ọmọọba ni mí o àyàmì prínsẹ̀ kì í ṣe pé bóyá mo fowó rà ẹgbẹ́ àbẹ́ ìdáhùn kí ló dé gan àwọn gbàtẹ́ pariwo ẹnìkan ló lórí o ẹnìkan ló nídìí o ẹnìkan ló ṣe kíkọ ọba kan wà mẹ́rin wọn ló lówó ní Èkìtì pa kí lórúkọ báyìí tán ní owó bàjẹ́ báyìí níbo ni wọ́n ti wá ẹlòmíà dé owó ọmọ dúdú àwọn ẹlòmíà lóhun ṣe léyò ẹjẹ́ máa pariwo kiri àwọn èdè ní ọ̀nà òdá àwọn tó gba contract tí wọ́n ṣe títì wọn ò ní jẹ́ ká rójú ráyè gbọ́ tí wọn ò ní jẹ́ kí wọ́n sọ pé ẹnìkan gba contract o common councillor a máa kó gbogbo owó tó yẹ kó fi develop àdúgbò ẹ̀ a máa kó yẹn jẹ ẹ máa kọ́ máa pariwo kiri ní a máa wá position ní eléyìí lọ gá àrìjẹ́tẹ̀ eléyìí akọ eléyìí sílẹ̀ èyí náà máa tún gbéṣẹ́ fún ẹ àwọn kan máa sọ wọ́n rìjẹ́tẹ̀ ní àmì burúkú ni ẹ máa pariwo jọ ìṣúkọ́sìn kò fi ṣe jọ development ló dáa ẹ try gbogbo wa tí a ń sọ̀rọ̀ yìí majority of us àti dé lóyìnbó ìwọ náà sọ níbo tí wàá lóyìnbó ti dé ó lọ ń bọ̀ ni Germany tún ṣe dáadáa fún ẹ tún fún ẹ influence of ọmọ tí òkè ìyàwó ò kì í ṣe ọmọ Germany ìwọ náà ò kì í ṣe ọmọ Germany ó gbédè Germany gan bí o ṣe wà ẹ tó bá gbọ́ tátàkà ló máa gbọ́ wọ́n dẹ̀ ṣe dáadáa fún ẹ bẹ́ẹ̀ yẹn àwọn ò dẹ̀ ṣe dáadáa fúnra wa tá a jọ mọ̀ ìyá ara wa àti ọmọ bàbá ara wa tá a dẹ̀ ń ṣe ìkà tá a dẹ̀ ń da lẹ́rú tá a sọra wa ní fọ́pọ̀mọ́yọ̀ every time ṣé tẹ́yàn máa fẹ́ gba ìlú àti tó bá fi ṣe orílẹ̀-èdè dáadáa ṣé ń jà ṣáà ni àbí kó máa bẹ́lẹ̀ tó bá ti fẹ́lẹ̀ ìjà tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ ó yá bẹ́lẹ̀ sókè tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ bẹ́lẹ̀ sókè tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ bẹ́lẹ̀ sókè fọ́lẹ̀ ìtọ́ fọ́lẹ̀ ẹ máa ṣe kí ni gbogbo rádaràda ẹ jẹ́ torí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ máa ṣe àwọn tó bá ti wá láti Canada yẹn ẹ lè ta sí wọn ẹ má sọ pé gbogbo àwọn tó wá láti Canada wọn ò lówó kí ló lè tọ́ lọ Canada ọmọ ọba tó jẹ́ Canada àti prime minister Canada mélòó ló wá sí Nàìjíríà ló wá dàgbà sí ní kó tó ní kó lọ jẹ prime minister nílùú ẹ̀ àbí tó lọ jọba nílùú ẹ̀ tó padà lọ ẹ jọ ẹ dá mi lóhùn ní question tẹ́ ẹ bá ti rí kan mú jáde kẹ́ ẹ má máa gbé ẹnu rírùn àtàyè ní tó bàjẹ́ ẹni bush people ó ti yé bush ní yìí tẹ́ ẹ bá ń ṣe bush person ẹ ní kàn sọ̀rọ̀ Canada pé wọ́n lọ Canada wọ́n lọ kórin wá
ní irin tó yẹ pé kò sí irin tó waste náà irin tó tàjú Nàìjíríà irin. ẹ bá ti ń búra yín tẹ́lẹ̀ máa sọ pé Canada o tẹ́ bá ní issue personally pẹ̀lú Canada ẹ lọ gbé sọnù sígbó torí mo lè ka 100 people tó ti lọ Canada tó bá yé ẹ̀mí ibẹ̀ láyé ẹ̀ ti dá millions of people wà ní Canada tí ayé wọn dá tó ń rò sí bẹ́ẹ̀ tó jẹ́ pé táwọn èèyàn bá find life difficult in America respect to you America I respect America anybody find life difficult maybe wọ́n tètè rí ìwé wọn gbà àbáyé wọn fẹ́ tètè crash mẹ́ẹ̀ wọ́n máa sáré wá ọ̀nà ìlú tó máa gbà ní Canada ni wọ́n ti mọ̀ pé tó máa ti débẹ̀ báyìí àṣírí wọn máa bọ̀ ní ìlú tọ́lọ́run fi gba àwọn èèyàn láṣìírí èèyàn máa ṣe ẹ máa fẹnu ẹ̀gàn pẹ̀lú ẹ jẹ́ kórè ìyá yín pé ẹ ti gbọ́ àmì ẹ̀dá ẹ̀yin tẹ́ bá ti fẹnu ẹ̀gàn sọ Canada ẹ jẹ́ kórè ìyá yín pé iṣẹ́ nílẹ̀ Canada ti ṣe nínú ayé àwọn èèyàn ẹ̀yin gan ìrandíran yín ò lè ṣe ẹjọ́ ẹ̀dùn Ọlọ́run torí pé ẹ máa ń jẹ́ kí torí èmi ní ṣe wà tẹ́nu bá jẹ ojú máa ti o bẹ́ẹ̀ ni ààbò tí mo ṣì rí tán fún mi mo lè sunkún Canada o ẹkún tí mo sún Canada kì í ṣe Canada ló pa mí lẹ́kún o àwọn Nàìjíríà náà ló tó sì gbé ní òkú tafa in fact irú Sunday Igboho ó ní àwọn ọmọọṣẹ́ kan irú gẹ́ẹ̀kọ́ báyìí tó wà lábùjá ń gbà yìí tàbí gẹ́ẹ̀kọ́ tó wà ní Germany títí tí ẹkọ́nì náà gbé lọ Nàìjíríà ń gbà yìí ó sọ fún wọn pé wọ́n ní kò ń wá àdírẹ́sì ilé mi ẹsàbọ̀dù ló sọ aṣebiṣere ẹsàbọ̀dù ló sọ níjọ́ náà lọ pé ṣe bó ní kán mú àdírẹ́sì kan tó Bọ́lá wá ní Canada pé wọ́n wá báwọn ọmọ ṣe fọ́n ẹ̀mí ìgbé òní pé wọ́n kọ́ lọ pa sílé nígbà tí ọmọ yẹn dẹ̀ máa pè mí mo play voice note ẹ̀ ó sọ fún mi pé àwọn ọmọ ṣe Sunday Igboho ló ní kò ń wá àdírẹ́sì ilé mi wá pé wọ́n máa ń pa èèyàn mo ní kí ni mo ṣe ó ní wọ́n ní mi ò support wọn mo ní ṣé mo ṣe máa support yín mo gbà tí mo ní problem tí mo ń sunkún lórí mídíà ó lọ sọ́dọ̀ ẹsàbọ̀dù òfin lówó ìgbà tó wá ní problem wọ́n ní kí n máa support ẹ ṣé no be juju be that no be juju be that ìgbà tó ń tún sọ pé fẹ́ ṣòkú ya ilẹ̀ mo tún jáde mo tún wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣé wọ́n fún ẹ ní kíní láti wá ṣòkú yẹ gbogbo àwọn tó wà bíṣẹ́ tì kí ṣe bó tún dé tẹ́ máa tún fẹ̀jú mọ́ wa náà ni ẹ máa rúgbà tó ti use ẹ ọmọ original ọmọ ọkọ original tó bá ti sọ̀rọ̀ wọ́n máa bá bẹ́ẹ̀ ni ẹni tó bá máa wọnú gbó jáde tó máa padà wá kì í ṣe ẹni tó máa sọ̀rọ̀ tó máa sọ pé mi sọ bẹ́ẹ̀ ó wíra àbí mi wíra tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ Canada tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ èèyàn ẹgbẹ́ Canada sẹ́gbẹ̀ẹ́ ó dúró nínú mo rí ìkọ̀kan mo fẹ́ play ẹ̀ tí lọ wọ́n lè sọ pé kí lè wá ní gbogbo Canada ó dúpẹ́ gbà tójú pọ́n mi ọ̀gbọ́n mi gbà tójú pọ́n mi Canada wà ń bẹ̀ fún mi ẹ̀yin etí elétí tí ò kí ń gbọ́ testimony mọ́ tẹ́ bá ti gbọ́ testimony yẹn lẹ́ máa bẹ̀rẹ̀ sí sọ pé máa bàjẹ́ Tolúwa lọ́mọ mi please can you give me the small speaker let me connect it to this one so I want to play this voice of Esabod mi tí ìrì ó ti pẹ́ tó ti ṣe gbà tí mo ti wà lóòtẹ́ẹ̀lì more than a month ló ti ṣe fídíò yìí so let me just look at it now nǹkan mi kan bá sọ pé èèyàn lè má rí lórí that time náà tó máa bú mi but any of you tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ má máa sọ pé tí ọmọ yín bá ya wèrè rí àbí tẹ́ ìfúnra yín bá ní mental kínní tó ẹ bá ti fi wèrè gbàwé ní ìlú tẹ́ bá wà ẹ má máa pè mí wèrè ní sínú yín Canada knows a lot of people lie when they get abroad pé nǹkan kan ṣọpọlọ wọn láti máa fi gbowó lọ́wọ́ government I never say that I never do that please ọpọlọ mi mo gbé wá Ọlọ́run fún mi ọpọlọ tí mo gbé wá tọ́lọ́run fún mi ni máa gbé padà sọ́dọ̀ ẹ̀ lágbára Ọlọ́run nígbà tí bá dàgbà tí máa fẹ́ lọ padà sọ́dọ̀ bàbá God gbogbo tọ́lọ́run dá mọ́ mi ló máa pẹ̀lú mi lọ lágbára Kristi ẹ jọ̀ọ́ ẹ má fi wèrè lọ mi ẹ má fi wèrè lọ mi ẹ jẹ́ gbọ́ mo fẹ́ play kìíní. I think it's a little bit shy, right? ẹni tí ò bá support mi nígbà tí mo ní problem mi ní against ẹ nígbà tó bá ní problem mi nǹkan ní sọta sí ẹni bí ṣe wà mí lè má jẹ́ ìbùsọ̀dẹ̀ kí n má mú gàrí ẹ̀
lórí àkọ́mẹ́tì kò lè fi sí loud ní kò fi sí kò increase volume. Connected. láti lọ mọ. ó bá ń ṣe ọ̀dájú òun ṣe tí àwọn èèyàn sọ wípé Wàsíù kálá ó láwọn ó ṣe nǹkan kan ò tí òògùn ẹ bá wà ní owó tí òògùn Auto-Bola bá wà ní owó ẹ ó sì lè dáadáa. ní sọ pé ó dá ń bẹ padà ẹ máa jẹ́ ká máa wà pé ká ní òun mú mọ̀yàn mú alágbára mọ́ ọlọ́pàá. At this present situation, ó máa ní di owó yìí. Ó kì ọmọ yẹn tí wá wà lára ní Nàìjíríà ní ìsìn, ó dẹ̀ fi ń sọ wípé Wàsíù báwọn gbélé rẹ̀. Kí pé kò ní ìlú ilẹ̀ wọn. Bàbá mi kí ní ilé yẹn. Bàbá mi ṣèpítẹ́ bá fẹ́ sẹ́yìn owó ilẹ̀ yẹn. Kí ẹ ló ṣe pé ọlọ́pàá wà ń bẹ̀, lọ́ọ̀yà yín wà ń bẹ̀, nítorí she might come back for more because I know Auto-Bola. You don't know me. Stop your bullshit. Ó sọ̀rọ̀ yẹn dáadáa o, but stop your bullshit ó mọ̀ mí. Ìwọ tó máa ń pè mí ní pàṣíwọ̀bọ̀, ìwọ tó máa ń sọ pé mi ò jẹ́ nǹkan kan, ìwọ tó máa ń sọ pé irọ́ ni mo pa mi ní anything, ìwọ tó máa ń sọ fún mi wípé kí ló máa ń sọ náà ìgbà tí mo sì wá sí ìgbé ilé tí mo wà ìgan náà Ẹsábọ̀dù ti sọ tí mo fẹ́ tí ara mi gbọ́ kì í ṣe ẹ̀kọ́ kì í ṣe méjì tó bá mú mi pé ilé ìṣèbó ti ta pé ò ní nǹkan kan ìgbà tó bá yá ó tún lè sọ ó lè ní gbogbo nǹkan tó sọ pé ó ní pé ṣèbí délé ló ní ìgbà yẹn mi á dẹ̀ máa sọ fún pé ókè o ẹni tí mo bímọ fún ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ókè o sọ nǹkan tí ẹni tí ìwọ bímọ fún lákòókò àtẹ̀tò bí kejì fún sọ nǹkan tó ní fún mi. Do you understand me? Alálùbáríkà ni mí, Bọ́lá lórúkọ mi ń jẹ́. Tó bá mọ̀ tó mọ̀ Bọ́lá àlùbáríkà ni. Bí Bọ́lá ṣe náìsì tó, ṣókò wà nílẹ̀, bí mo ṣe ọgbà wà, fáìgẹ̀ wà nílẹ̀, gbogbo ẹ̀ lájọ ní papọ̀. Ọlọ́run gan fúnra wọn, wọ́n ṣe náìsì tó, kò sẹ́ni tó burú tó ní gbogbo àgbáyé. Èṣù fúnra wọn gan, wọn ò burú tó Ọlọ́run. Ṣòtìyé, Ọlọ́run dẹ̀ ni ó dá wa, Ọlọ́run dẹ̀ ló wà nínú wa. So fún ẹni tó bá ti burú, Ọlọ́run gbé wa dìde fún ìṣubú ìkàdìdì àwọn olódodo. This is a nice one. I saw it today and I said, okay, let me consider and put it on my platform, but to need, let me just play it. But pé o mọ̀ mí dáadáa yẹn, o mọ̀ mí. Gbogbo ohun tó tún sọ níbi ìbáyìí pé màláìkà ò lówó kọ̀ọ̀kan tó fẹ́ fún mi. Borí pé màláìkà ló ń jẹ lọ lọ́dọ̀ ẹ̀. Màláìkà lòun ló ṣẹ̀bi. O lè ní kó fi system obtain gbogbo nǹkan èèyàn. Ó ti yé bàbá criminal ni. Ìtí Wàsíù ṣe yẹn náà, òun náà ni màláìkà ṣe. Wàsíù ó ti yé màláìkà owó tó wà lọ́wọ́ màláìkà tó bá ojú ti ilẹ̀ Wàsíù lọ ṣó ti yé bẹ́yẹn so ẹni tó dẹ̀ gbé mi padà sẹ́nu ọ̀tá yẹn màláìkà ni tó ti yé jẹ́ àmà gbọ́lọ̀ wípé Auto-Bola ó mọ̀ dáadáa ó mọ̀ mí o orí social media tán ti gbẹ́jọ́ mi wá bá ẹ tí wọ́n ń ṣàyàgbàgbà fún Wàsíù Àyìndé yìí ló ń gbèjà níjọ́ náà lọ́run ló gbé lọ Nàìjíríà pẹ̀lú Àbíkẹ́ pé kẹlọ kojú mi wọ́n dẹ̀ ní kó fẹ́ silence mi títí dòní ẹ̀rí mi silence àbí tí bá kàn dákẹ́ fún yín you cannot. She will come back for more. Èmi ò kì í ṣe olè lọ́bẹ̀rẹ̀ dáadáa àwọn tó rajà lọ́wọ́ mi àbí tá a bá jọ ṣe nǹkan kí wá sọ pé mo fẹ́ come back for more it's a big lie. Ó ti yé my promise is my promise okay my yes is my yes mi ò kì í ṣe olè mi ò dẹ̀ kì í ṣe ẹni tó máa ṣe nǹkan tó máa lóun ò ṣe bẹ́ẹ̀ àbí tó máa gbowó tó máa lóun ò gbà ṣó ti yé èmi àti Wàsíù fagídí gbalẹ̀ mi ni ó sọ pé bó jẹ́ 2 million ní kó fún mi bó jẹ́ 10 million ilẹ̀ yẹn gan bóyá tí 2 million jẹ́ nísìn $1,300 $1,000 bóyá $300 or $250 that's American dollar. Do you know how much I bought the land then? Equivalent owó tó ń ṣẹ́wó ń gbà yẹn dollars tí mo ṣẹ́ tí mo fi ra lẹ̀ yẹn gbà yẹn ó ní máa sọ. Are you getting what I'm saying? Kí bá ra lẹ̀ yẹn gan ní $2,000 nígbà yẹn ó lè ní kó fún mi ní $10,000 kó kí n gbà because ilẹ̀ yẹn mo ti rà á láti 2000 ṣé 2009 ni mo ti rà àbí 2008 ni mo ti ra ilẹ̀ yẹn
2008 about 18 years ago. Ilẹ̀ tí wọ́n tà for 500 ní 18 years ago. Wọ́n tà àwọn ilẹ̀ yẹn ní 50 million 60 million sí. Ṣó ti yé? Sọ fún wọn tó bá sọ pé tó bá fẹ́ ṣe ṣáà tó kàn fẹ́ ṣe bí kò fẹ́ support nítorí mi ò rí lè tó gbogbo àtó ń bú mi ẹ̀ náà tó bá sí pé ó dé sí Nàìjíríà hòtẹ́ẹ̀lì ni ó bá yẹ̀ ṣe rí kan jìbìnì kan ìgbádá kò tó bàbá ṣáàsì ìgbà tó ń rí pé mo lo ọ̀sẹ̀ kan mo lo ọ̀sẹ̀ méjì mo lo ọ̀sẹ̀ mẹ́ta I spent 2.5 months. Ṣé 2.5 months? Yes, going to 3 months wọ́n bá ní mo lò ní hotel because èní today is 26 yesterday ló pé 4 months mo dé Nàìjíríà. I use tí mo lè délé ìsìn ó ṣe ẹ̀fẹ́ pé ó ti pé oṣù kan àti few days tí mo dé bíbá ó ti pé oṣù kan àti few days although mbá ti travel kí n tún padà wá tí n bá lọ kí n tún padà wá but ó ní àwọn kan tó jẹ́ pé wọ́n kàn dá mi dúró síbẹ̀ yẹn ọwọ́ wà tí náà dẹ̀ wà bẹ́ẹ̀ yes I know it bí mo ṣe wà lóòótọ́ yẹn ọwọ́ Wàsíù náà wà ńbẹ̀ because Wàsíù ti ṣe nǹkan kan ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo fẹ́ sọ ń sìn ajẹ́kọ̀ mọ́ ṣò má di òkèrè òkú délé ni ajẹ́kọ̀ jẹ má di òyò ni ọ̀bà yẹn jẹ́ ni ó bá ti yàn jẹ́ ni ọ̀rọ̀ yìí tó bá ti sọ ní bìgínì tó kọ́kọ́ fi pa irọ́ fún mi tó sọ pé kí n gbẹ́jọ́ wá sọ́dọ̀ ẹ tó rán ọmọ tó wà ń Cairo yẹn wá nígbà tí mo ti ń ṣe ṣáàtì tó rò pé kí ni máa bù mí ó máa boost page ẹ ó máa tún skyrocket ẹ because gbogbo àyẹn page ti lọlẹ̀ àwọn crowd ẹ ti lọ ó wá bẹ̀yàn sí mi ó parọ́ ńgbà tó dọ́nà ẹ sábọ̀ ó pa irọ́ tó bá jẹ́ pé ní bìgínì yẹn ló ti sọ̀rọ̀ yìí ni ìwọ nígbà tí wọ́n wá báwọ̀ sọ̀tàn ní wọ́n fẹ́ gbé wá Nàìjíríà wọ́n máa fún ẹ contract Buhari ńgbà yẹn ó mọ̀ nǹkan tó sọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú mi ni at the end of everything contract yẹn náà ó ló máa di akitiyan dé ayé ni ẹ̀yin èèyàn mi ẹ máa ká lọ àjọ ń lọ ni èdè tó máa lò gbà ní ẹ̀yin ewé àjọ ń lọ ni máa níbo ló ń lọ ìgbà tó ń fẹ́ fojú ẹ̀ ráre Nàìjíríà gbà tó gbé wá tó yẹ pé torí mi wọ́n ṣe gbé wá láti jẹ́ pé wọ́n wò pé blogger ló lè fojú mi èmi tún speak fún ẹ nígbà tó wà Nàìjíríà ni ìgbà tẹ́mi dé Nàìjíríà yẹn kó tó ní kó sọ̀rọ̀ yìí jáde gbogbo bó ṣe ń fojú ara ìgbolẹ̀ ni mo rí tó máa bú mi tọmọtọmọ mi bí gbà tí bàbá ọmọ mi tó pa bàbá ọmọ mi sílẹ̀ báyìí bó ṣe gbé síta ní ọ̀nì first tó bẹ̀rẹ̀ sí fojú ẹ̀ ráre ọjọ́ kẹta tó ń gbé ọmọ mi wá sọ́dọ̀ gbogbo wá ṣe interview tó bá jẹ́ gbà yẹn ló ti sọ̀rọ̀ yìí nísìnyí kí ló dé tó wá ń sọ ń sì tó fẹ́ máa sọ fún wọn tó kọ́ pé tó wá ń speak pé Auto Bola nílẹ̀ wọ àwọn ọmọ yẹn sì dé Nàìjíríà ó sì ń sọ so you believe that èmi máa jókòó bí ẹ̀yin ṣe máa ń jókòó tẹ́kọ̀ mọ́ dédé máa fọ́ mi rọ́mọ́ yẹn lórí tẹ́ máa dédé máa cook story I don't cook story because I'm bigger than what no kì í ṣe má jẹ́ big Ọlọ́run ló big even mo ti rí more than what you think mo dẹ̀ ju nǹkan tí gbogbo nǹkan tí mo sọ I can't even say it all gbogbo experience mi so but nítorí pé you are just there when they pay you money then you start going for people you understand you support wrong people nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Esabod nìyẹn Esabod is a very kò sí ẹni yẹn bó ti wù kó ṣe nǹkan báàdì tó bá ti lè lọ farapamọ́ sọ́dọ̀ Esabod báwo máa kọ́ bẹ́ẹ̀ ni àfi tẹ́ni yẹn tó bá tẹ́ tó bá rí pé ẹni yẹn kò jáwó mọ́ ẹni yẹn ò fún lówó mọ́ gbogbo yẹn ìgbà yẹn ló ṣe máa bẹ̀rẹ̀ sí máa sọ tó tọ̀rọ̀ tó bá ti pé kò ju owó mọ́ àbí tó expect tí ò rí nísìnyí bó ṣe dé Nàìjíríà bó jẹ́ Esabod ló pọ́n Alhaji Aliko Dangote ní àbí ló ń ṣiṣẹ́ fún wọn láti jọ yìí ó máa ti tẹ̀ sójú ẹ̀ á ti wá nǹkan kan á ti tẹ̀ sí káwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí bá wọn jà kán bẹ̀rẹ̀ sí tẹ́kọ́ fẹ́ bá ti wọn jẹ́ ó máa lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa tune in to the channel á bẹ̀rẹ̀ sí máa yí sókè á máa láòdù ẹ̀ I'm not like that mo sì ń sọ torí pé ẹni tó jà mí lólè tó bà business mi jẹ́ òun gan ni great enemy mi ẹni tó jà mí ní olè tó bà business mi jẹ́ tó ṣèkà fún mi òun ni the greatest enemy òun náà dẹ̀ ni àwọn boys yìí àwọn people yìí kò ní kí o ní ó sọ débẹ̀ yẹn pé irú màláìka yẹn ti torí pé ẹjọ́ ń ṣe business lè fọ́ ìwọ lè gbàrú ẹ̀ kó o fi owó bàtàbàtà torí pé ẹnìkan ti ń bá ẹ sọ̀rọ̀ lórí mídíà tó wà ní ìlú Dublin tó wà ní London lẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ tó lòun bí anes tó dẹ̀ jẹ́ bóyá ara àwọn gúrùpù olè yẹn náà ni ó lè ní èmi pè mo ṣàlẹ́ ó lè ní wọ́n because I have evidence against them they are thieves. If you want shame for me, never in my life I cannot do it to anybody.
Ọlọ́run ò ní jẹ́ láyé mi kò sí Ọlọ́run ò ní jẹ́ káyé mi bàjẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí n rí down Ọlọ́run ò ní jẹ́ down than this I cannot do me in a month me in a ever báyé èèyàn jẹ́ but you follow people to destroy people. Sọ̀rọ̀ pé mo tó transfer láàrin ìwọ̀n àti màláìka tí mo lè dá sí. Eléyìí gan tó dá sí mi ò kúkú bẹ́ẹ̀ ìgbà tí ó nídìí ẹ tó yẹ kó o dá sí àsọpọlọ alàgbàlagbà àbí tàdé òwò pé gbà yẹn mo ti rí ẹ gbà yẹn ìkànnì ẹ gbogbo àgbáyé everybody knows pé ìkànnì ẹ olóòlè dá sí eléyìí ṣé mo bẹ̀ẹ́ kó dá sí àbí ta ló wá bẹ̀ẹ́ lẹ́yìn gbogbo bá mi dá sí eléyìí ṣé mo bẹ̀ẹ́ ni ṣé ọjọ́ tó dẹ̀ ti wá sọ láti bí 2.5 months ago or 3 months ago kí ni wàá sì tí wá ṣe sí ó tún máa ja wèrè jù bẹ́ẹ̀ lọ ni kó lè mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ kò actually matter but bó ṣe ìsọ yìí tó bá jẹ́ níbi 8 years ago wà tí mo ti bẹ̀rẹ̀ story yẹn last 2018 mo ti bẹ̀rẹ̀ tó bá jẹ́ gbà yẹn kó tó gbé wá Nàìjíríà tó promise and heaven and earth tó ní wọn náà máa dàbí Akíntúndé Ayẹni ó ti yé kó máa dàbí ọkọ olóyún o àbọ̀kọ Akíntúndé Ayẹni nǹkan tó ń sọ́gbà ẹ̀ ní ẹ̀ wọ́n náà máa nílé iṣẹ́ gbogbo kíní ilẹ̀ bá máa produce sí kíní kan ẹ máa dàbí ọkọ Túndé Ayẹni they promise you heaven and earth isn't it tó bá jẹ́ gbà yẹn ló sọ pé owó tẹ promise ló dàbọ̀ ọmọdé yìí o ẹ ti ẹ̀ ṣe dáadáa fún o ó sọ̀rọ̀ báyìí o ẹ wo kíní kan o lẹ́yìn ìgbà náà ó tún sọ ó ní gbogbo iṣẹ́ tí ọ̀dà sì ṣe bọ̀bọ̀ lady kan tó ń pè ládé Buhari tó jẹ́ Elizabeth Ọbalá ó ní ẹ gbogbo iṣẹ́ èrè yẹn ni mo fẹ́ lọ jẹ́ Nàìjíríà báyìí èrè náà dà báyìí sí èrè tó jẹ́ dà èrè tó jẹ́ dà tó bá jẹ́ báyìí ló ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn máa dùn kò lè sẹ́ni tó ṣoore fún mi láyé tí máa gbàgbé ìka ló ṣe náà kò pẹ́ kò jìnnà ibi tí mo ti sọ àdúrà mi tí mo sọ di ti ègún àti àyájọ́ ni pé gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni ibi tí mo ti introduce ègún àti àyájọ́ sínú àdúrà mi nìyẹn fún àwọn èèyàn tí mo ń sọ tòótọ́ tán ni mo ń pa irọ́ ni because ọkọ̀ máa gbẹ́gbẹ́ lẹ́yìn tó wá yẹn wọ́n bá ìnáṣẹ́ máa ṣe kó nílé kiri kan bá ìnáṣẹ́ máa ní kiri kan tó bá fi mílẹ̀ ní ní àwọn tó bá ṣe gan majority of them they are very very okay máa ní mọ̀dà ilé mẹ́jọ because nígbà tẹ́ bá ń raṣọ mi ní raṣọ ọjọ́ tí mo ti dé báyìí sí gbà tó bá wù mí láti kọ̀ra nǹkan casual mara ṣé raṣọ tí mo wọ̀ yí báyìí sí ẹ mọ̀ ìgbà tí mo ti wọ̀ mí ní máa ń ṣe competition because mo mọ̀ pé tí bá lówó máa tún ilé mi ṣe máa fira lẹ̀ máa ṣe nǹkan tó máa dá tó máa better future mi I don't do competition with anybody ìtò oníkálukú ló mọ̀ nǹkan tó pé ayé ẹ̀ tó bá fi mí lẹ̀ ní láti máa ṣe wò mí I will not find out ẹ̀yin máa ń fẹ́ bá yíyàn jẹ́ ni kẹ́yìn náà dẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀ kẹ́ bá lè máa sọ pé yẹ́ ẹ̀ sọ fún ẹ pé ó lè dìde a sọ fún ẹ mímọ̀ ìgbà tí mo dìde gan ẹ̀yin kọ́ lẹ gbé mi dìde ẹ̀ kì í build náà ẹ máa ń ba yíyàn jẹ́ ni mo ṣe rí fídíò yìí lónìí ni it's of no use don't speak for me it's too late for you. Just imagine the way you are talking you are still jealous because ìwọ mo yẹ tí mo fi promote Malaika ni Malaika ò jẹ́ mi ní nǹkankan ìwọ jẹ́ ọlọ́pàá ni ìwọ jẹ́ àpò mi ìwọ ló máa decide fún mi ni who are you by the way tó máa jókòó sínú inú kiosk inú ilé tẹ́kù àyè àbí inú bí dirty place yẹn tó máa sọ pé Malaika ló ní láti fún kò ní owó fún mi kò jẹ mí lówó today mo fẹ́ respect ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kó jọ́jọ́ kan kó lè fi jù mí lọ but never your life say that again never I don't mean better to put mouth to my matter don't wicked soul bàbá ọmọ mi kú sílẹ̀ báyìí kò tí ì pé ọ̀sẹ̀ kan ọjọ́ kẹta ni ọmọ mi wá sọ́dọ̀ tó wá ṣe interview tí wà sí ò bá wà ìbọn àti gbogbo àwọn tó alágbára tó wà ìbọn tí sì tó bá ní kán gbé gbogbo ọlọ́bẹ̀ wọn kì í ṣe ọmọ mi nìkan gbogbo wọn yẹn àṣírí wọn máa tún ní wọn place ẹ sórí ibẹ̀ yẹn wọn support àwọn bad people in society don't speak for me and don't ever decide what will happen ipe ìgbà Malaika kò lówó tó fẹ́ jẹ mí ẹ̀yà wèrè mi àbí wà tí Malaika fẹ́ ṣọ́kù ni. ohun tó pé mákẹ́tà ló lóun ṣe tẹ́lẹ̀ ojú ìgbà tó ń gbé Malaika lọ sí. Shut up I'm not mi ò ṣe promotion rí wọ́n gbé wá bá mi nílé ni wọ́n rí pé ayé mi settle
mo ń tajà mi mo ń gbọ́jà mi mo ń ra mọ́tò mo sẹ́lẹ̀ sí nàìjíríà wọ́n dẹ̀ báyé mi sẹ́tù mi wọ́n dẹ̀ wò pé wọn ò lówó tó lè ra mọ́tò wọn wò kí náà lè lò nà sí mi wọn ò dẹ̀ lè ná pé wọ́n fẹ́ wọn lè ná kọ́ màmá rẹ̀ kò lè wọlé nítorí lè nà sí mi náà ni pé kí wá ṣòwò torí pé mo like business everybody they will never tell me to come and marry anybody wọn ò lè ná kọ́ màmá rẹ̀ kò wọlé business làwọn èèyàn máa fi get mi wọ́n bá fẹ́ get every time wọ́n máa fẹ́ put me into trouble business no matter because they know I am a go-getter not a go-digger I believe nínú iṣẹ́ tí n bá ṣe because mi ò rẹ́yàn gbójúlé látilẹ̀ mi ì dẹ̀ rò pé mo gbójúlé yàn off the days mo máa gbójú lọ́lọ́run ni I use my brain and I pray to God pé n tí bá lè ṣe láti wà òkè àwọn èèyàn ló ń benefit mi ò ṣe bẹ́ẹ̀ benefit for people mo jókòó mi jẹ́jẹ́ mọ́tò ni màá rà láti gbà láti sense Nigeria especially àwọn ọmọ bomber àwọn ọmọ bomber yẹn àti old one ni màá rà anybody tó bá mọ̀ mí dáadáa for business ni kò ṣe fóṣì àti ránù wọ́n dẹ̀ wá wò pé bó ṣe lè gbọ́ owó yẹn kúrò lọ́wọ́ mi láti lè grand ayé wọn kọ́ lè grand ayé ara wọn granted báyé ara wọn jẹ́ ni wọ́n ṣe wá ní pé kí n promote mo dẹ̀ sọ I don't know this but wọ́n ní àwọn máa ń mẹ́kọ̀ owó gan màá tètè rówó mi lẹ́sẹ̀kẹsẹ̀ èmi dẹ̀ láì wọ́n sọ pé láàrin ọ̀sẹ̀ kan tó bá ṣe wàá tún mẹ́kọ̀ owó ẹ̀ padà wàá tún jèrè sí mo ní bí ò tiẹ̀ ju kọ́mọ́ $100 tí bá mẹ́kọ̀ owó mi lé ní kò dín that's my belief at the end àṣọlẹ̀ ni wọ́n wá ń sọ pé business yẹn ìwọ ò ṣe pa gbogbo ilé pàlùpàlù ẹ̀rẹ́ láti jọ kò sọ pé business àbí nǹkankan nítorí bá lè gbà má máa fi lọ èèyàn kan mọ́ àǹtẹ́nì kan bá ti ṣẹ̀ kó wá sọ pé wàtí ní kí n máa do don't do that to me I hate your bullshit don't speak for me o bó ṣe ń fún mi lọ tó tún ṣèkà fún mi lọ yẹn ni kó máa ṣe lọ torí tọ́lọ́ bá dé pẹ̀lú ìdájọ́ kó bá lè mọ nọ́mbà lé ẹ̀ please. ó wá kọrin tó bí òun ni ìbá ṣe gbogbo production táwọn èèyàn ṣe lọ́fún tó gbogbo ni àwọn tó máa ń ṣọ́ọ̀tì tí wọ́n máa gbé wọn dé ó máa ń wà dáadáa owó òfẹ́ bí. kì í ṣe shortage lélẹ̀ this time around wọ́n já olè not shortage this one tó bá ṣòwò à ń gbé mọ́tò wọlé náà à ń báyọ̀ ṣòwò tó máa shortage máa ń wà fún business that's business but this time around kò ṣe shortage eléyìí wọ́n já olè ní ṣe planting èyí tó wà ní kí lórúkọ ọmọ oko àti kókó bìló tó wà ń bẹ̀ wọ́n sọ pé àwọn ò wá torí gbogbo wọn pátá ló pè wọ́n nítorí pé àwọn mọ̀ pé wọ́n ń bọ̀ wá já olè wọ́n náà fẹ́ wá já olè ní gbà tó bá lè di ariwo wọn ò fẹ́ kó kórúkọ àwọn wà nínú ẹ̀ wọ́n ti mọ̀ pé n tó ṣẹlẹ̀ lónìí ó máa ṣẹlẹ̀ bọ̀ wọn ò ní mọ̀ pé sí tó máa gùn tó yìí wọn ò mọ̀ pé petrol tí amídòdò dòdò tá a fi petrol dì ní tó máa jólé. wípé tó bá fi lè gbóyàn wá láti Nàìjíríà tó bá short àti ọ̀run lọ sí kì í ṣe lọ́sẹ̀ anybody àti ọ̀run lọ sí. ẹni tó sọ pé mo àti my own loss yẹn láti ìgbà yẹn lọ ni bọ̀bọ̀ yẹn ti dìde ayé bọ̀bọ̀ yẹn wà gbádẹ́ kó lè travel lọ ìlú kan èmi ò dẹ̀ mọ̀ gbogbo sí tó ní pẹ̀lú Wàsíù gbà yẹn náà ó ṣe wá jẹ́ pé ó máa bà business tèmi jẹ́ òun á máa lọ á máa bọ̀ wọ́n á máa sọ pé at my risk. bọ́tọ́ máa ń sọ ó lóun fún wọn ní tẹlifíṣàn ó lè dìgbà ní méjì lọ́wọ́. tẹlifíṣàn tí mo ní mo fún mo dá àṣẹ ṣé mo sọ pé Wàsíù inú ilé tí mo wà ń sìn kò sí tẹlifíṣàn ẹyọ kan bẹ́ẹ̀ ilé mi ní Canada a ní tẹlifíṣàn méjì sínú ilé mẹ́ta ní pàápàá sọkún ni ṣé àtàn láti gbàgbé àbọ̀mọ̀ mi ti kú mi ìtàn tẹlifíṣàn láti gbàgbé àbọ̀mọ̀ mi ti kú. inú ilé tẹlifíṣàn mẹ́rin tí mo rà láti fi sínú gbogbo rooms ìkan fún room ọmọ mi ìkan sitting room méjì ìkan fún yàrá mi at the end of everything I noticed that they are bigger than my room too me dey load the same size of TV 60 inches àbí tó wà nínú sitting room kí n tún lò sí yàrá I dash you kó tó dáṣì yẹn gan ṣebí ìkan lóṣòdì gbà tí mo rí pé wọ́n fẹ́ máa fipá gbà mo dẹ̀ tún gbà tán fipá gbà lára ẹ̀ mo tún lọ gbé kan fún yà ṣé mo béèrè pé ẹ̀jẹ̀ fún mi tẹlifíṣàn lónìí no asking for money for television owó tí mo gbà yẹn ló máa ń sọ pé Wàsíù ò jẹ́ ní kankan ìwọ ló lọ síbẹ̀ tó lọ ń ṣakọ tó lọ náwó fún tó fẹ́ máa bá àwọn big boys àtàwọn big girls èkó ṣe competition mo ní never I never ask anybody to invite me to anywhere
ìgbà tí mo dé Nàìjíríà ẹlòmíì tí ò ní nǹkan tó wà lọ́wọ́ mi tí ò tiẹ̀ mú kọ̀ọ̀kan kò tiẹ̀ ẹlòmíì wá sí Nàìjíríà kò mú $2,000 wá sí Nàìjíríà gan ṣé kí n sọ fún ẹ wáyé rí pati tó máa bùkájọ́ kejì tó máa jó gidi bíi pé nǹkan gidi wà lọ́wọ́ ẹ̀. Do you see me in any party? Do you know how much I spend in the hotel? Àwọn èèyàn tó bá rí mi náà wọ́n mọ̀ pé mo make ara mi comfortable àti ọmọ mi especially because I don't want my daughter mi fẹ́ anybody fi any òṣì àtọwọ́ ra nǹkan wọn fi tọmọ mi jẹ. ó ṣe orí mi party mi ò kí ń wà wayward. I'm homely person. Go get tani mi ṣe bodyguard, do my business and be my lane. I don't do yama. But you tell me about come across you, you now change story. You change story. You change story. Mama sọ story yẹn bí gbogbo yóò mẹ́ni yẹn dáadáa ni. Ṣé ẹnìkan lè ṣàlàyé nǹkan tó ṣe mí ju èmi lọ ni? Èmi kọ́ mo dọ́yọ̀ mo tọ̀yọ́ bọ̀ ni. Ṣé mo bèrè lọ́wọ́ sí pé wá fún mi ní nǹkan tó ní tí mo fún ẹ? Ṣé òun nìkan mo fún ni? Èló ni tẹlifíṣàn yẹn? That time is $10,000. I want $10,000. TV tí mo fún $10,000 ni wọ́n ta. Ṣé kò sẹ́ni tí mo fún mọ́tò ni? Ṣé mo bèrè lọ́wọ́ wọn ní ìgbà tí mo dé ìgan nígbà tí mo bí mi tó bá mi sọ̀rọ̀? Mo ní mo ti gbọ́, wọn ò ní gbọ́ náà. Ìwọ mo yẹ tí mo fi promote Màláíkà lẹ́ẹ̀mejì ni. Ṣé mo bèrè nǹkan tí mo dá sí wọn ni? Tó bá jẹ́ gbà yẹn tí o ti sọ̀rọ̀ ńgbà yẹn ló ti sọ̀rọ̀ sí ló sọ pé jẹ́ ká gbọ́dọ̀ ọmọdé ọmọ pé mi ìparọ́ náà bọ́ tó pé wọ́n fi owó lọ́wọ́ ńgbà yẹn wọ́n máa tú ayé ti ẹ̀ṣẹ̀ táyé ní bọ́dí bá lè bàjẹ́ ó ti tán. I don't do that. Ó ti ṣe $2 million lè máa fún. Imagine. Rí ilẹ̀ gbogbo everybody mú. Èyí tó bá tiẹ̀ ṣe $2 million èmi Bọ́lá Fọláṣadé. Ṣé orí ẹ̀ sábọ̀ lórí ojú tó fi wò mí gan? Ó mọye tí mo fi promote olórin. Ó mọye mọ́tò tí mo ti dáṣì fáwọn èèyàn ní tí ó jẹ́ pé àwọn family mi gan wọ́n máa gbọ́ lórí fóònù wọ́n máa gbọ́ ni. Gbà tí bá ń sọ gbogbo tí mo ṣe ń gbà ìwà máa nírọ́ ni mo pa because ó ṣerú ẹ̀rí àṣàgbàlagbà ẹ̀. A dẹ̀ mọ̀ pé possible àwọn míì dẹ̀ ṣe jù mí lọ tó yẹ pé wọ́n dàgbà gan wọn ò dàgbà tó mi tó yẹ pé wọ́n ti ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ní opportunity but little opportunity mi máa fi dé nǹkan mọ́lẹ̀ ni máa ní wọ́n gbalẹ̀ báyìí yóò tí èyí mi kó kan sára sí mi ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe ìkà báyìí fún tó yẹ pé wọ́n nílé wọ́n rẹ̀ǹtì lédè ni mi ì fi yọ̀ wọ́n náà Ọlọ́run kàn wà lẹ́yìn àtàdúrà mi àti pé mi ò ṣe ọmọ tó ń fọwọ́ mẹ́wàá jẹun ìkà ni wọ́n náà màdàmú don't speak for me it's too late. Ìgbà tí wọ́n nù ẹ̀ tó ní láti Ọ̀ọ̀ni Ifẹ̀ àná sọ pé kó wá nù ẹ̀ pa ní ìlú Dublin báyìí gbogbo àwọn tó jẹ́ gọ́dọ̀tà ẹ lónìí èmi mojojú gbogbo wọn ni tí mo speak fún ẹ you went back you came back later attacking me because they give you money pé kò tí tó wọn tó ṣe ó sọ ẹ̀rẹ́ ìdìjàkùnmọ̀ ìjàkókò ìgbà tó ní wọ́n gba 60,000 lọ́wọ́ ẹ̀ mẹ́ẹ̀ èmi mo kọ́kọ́ báyìí dojú gbogbo wọn náà despite that kò sí ó máa padà wá máa bú mi ni má gbẹnu sọ̀rọ̀ mi mọ́ o ọjọ́ tí bàbá mọ̀ mi kú sílẹ̀ wọ́n ló kọ́kọ́ jù wọ́n ló jáde Àbíkẹ́ sọ wípé Wàsíù sọ pé tómi bá ti jáde lójú mi tójú bá ti rọ̀ làwọn máa fi mí lẹ̀ Àbíkẹ́ dẹ̀ sọ pé ṣe bẹ́ẹ̀ mi mò ń ṣe pé sí fáwọn táwọn ṣìkà fún mi lémi ní kankan wọ́n notify mi kan tó pa bàbá ọmọ mi mọ̀ pé kan tó ń sọ fún mi gbà yẹn gbàtọ́jọ́ tó lẹ̀ pa báyìí gbogbo yín olórí burúkú yẹn lẹ́jáde láfẹ́ bàbá mi ṣe sí wọ́n wá sọ pé kán fún mi 2 million kí ló fi mí pè ní ó mọ tí mo ra tíkẹ́ẹ̀tì wá sí Canada ó mọ iye nǹkan tí mo tà nínú ilé ní tí mo tà nígbà tí mo lọ sínú ilé tí mo fi àwọn ẹrù tí mo fi sílẹ̀ sínú storage lásán táwọn èèyàn kó níta tó ń kó nínú ilé mi I'm buying the land ní little things láì máa rà owó ńlá ni ó jọ owó ńlá lójú mi ẹ má dín ní àbí something. Ilẹ̀ ti appreciate kan. So ilẹ̀ ti appreciate gan so kàn fún mi ní bíi 2 million. Èló ni dọ́là tí mo fi rà ń gbà yẹn ilẹ̀ kan tó sọ pé ó appreciate níbi tí wọ́n sì bàbá ọmọ mi sí sẹ́nìkan tó lọ mú 1 plot tó gé sẹ́gbẹ̀ẹ́ gbogbo yín pátápátá kò ṣẹ̀yìn Wàsíù kò ṣẹ̀yìn gbogbo àwọn olórí tó ń disturb mi yẹn náà
torí ẹ̀ ní gbogbo ọlọ́pàá ṣe máa fẹ́ make gbogbo life difficult torí pé wọn ò fẹ́ kí n níláárí wọn ò fẹ́ kí n dìde mọ́ tó bá ti ṣe dímọ̀ yín tẹ́ bá dẹ̀ sọ pé dímọ̀ lẹ̀ ní ẹ̀ ní block gbogbo resources mi ẹ máa lo dímọ̀ yín nìkan ẹ máa ṣe spiritual yín nìkan kẹ́ fi ọ̀nà mílẹ̀ physically kẹ́ sọ pé kébì náà dẹ̀ máa fàdúrà tákù yín spiritual rẹ̀ but ẹ máa lọ ní ẹ máa lé lágbára ẹ máa lọ pẹ̀lú ẹsẹ̀ àti connection àti kẹ́ àti fóònù kẹ́ máa pẹ́ ọlọ́pàá kẹ́ máa gbogbo èèyàn that is not power that's bribing and corruption. tí o bá ń ṣe ọ̀dájú tí o bá ń ṣe ọ̀dájú ọ̀hún o ń ṣe tí àwọn èèyàn sọ wípé Wàsíù Kálá ó láwọn ó ṣe nǹkan kan ọ̀ tí oògùn ẹ̀ bá wà ní owó tí oògùn Auto-Bola bá wà ní owó ẹ̀ ní sọ pé ó dá nǹkan padà. Ẹ̀rọ àwọn jẹ́ ká máa wà pé ká ní ó mú mọ́ ìmú mọ́ lágbára mọ́ ọlọ́pàá. At this present situation, ó máa ní ìdínkù yìí. Ìbò tẹ́lẹ̀ wà láti bẹ̀rẹ̀ sọ́fẹ̀ ìmúsùn ló tẹ̀. Ọ̀fẹ́ kọ̀ lára plan work mo náà ni ẹni tó wà nínú ilé ó yẹ kó ti kúrò ẹ lé àgbà tí mo ti dé yẹn mo tún sọ fẹ́ tó wà nínú ilé mi pé I'm ready to give you 500,000 nínú 1 million tó san. I mean 1 million something to some fún mi lówó lé ẹni tó wà nínú duplex so that I will as early as possible I will start doing my house and I will be able to go back to Canada and if any business I want to do I will be able to when I come to Nigeria I will have gbogbo ẹrù tí máa ń send nígbà yẹn gbogbo wa tí máa ń send container sílé tó ń bá ra mọ́tò yẹn gbogbo ẹrù tí máa ń display foam everything gbogbo ẹ̀ pátá ni wọ́n máa ẹlòmíì máa obtain it's money. That okay, if your body any opportunity come for me, if I'm sending things, I'll be sending them to my home. Already I have my paper, I can be coming to Nigeria and be going. The person living here refuse because they are telling them to refuse. Just like the bastard olórí burúkú ọmọ tó wà ńta. Tí ọkọ ẹ̀ ń ṣe márúwá, tí àwọn killer tó wá plant ẹ̀ síbẹ̀ fún mi. Tó máa ní ẹnìkan ṣàgbúdọ̀ máa so mọ́ ayé mi so that they will know the next move tí bá fẹ́ gbé. Gbogbo yín tó bá dẹ̀ lò láti máa sọ pé kó so mọ́ ayé mi. Káyé yín má bàa káyé yín má tó bá jẹ́ pé for evil ni Ọlọ́run máa padà já yín sọnù sínú kòtò ní ẹni tó bá so mọ́ ayé mi so mọ́ ayé ọmọ mi láti máa dààmú wa Ọlọ́run máa padà bá mi já yín sínú sàréè torí pé mi ò so mọ́ ayé anybody mo dé bí ṣe dúró yìí mi ò fi tipátipá mú anybody mi ò fipá ṣe anything. Mo dẹ̀ sọ fún Wàsíù bó ṣe bá yé lágbájá kò ì bá yé mi jẹ́ kò lè rí bẹ́ẹ̀ àkàìmọye àwọn tó pass gbogbo wọn yẹn wọ́n ń gbáyé wọn jẹ́ kò lè báyé mi jẹ́ bọ̀ tí ń gbà yẹn ìwọ fúnra rẹ̀ ẹ̀gbọ́n ti pe Wàsíù ní olóògùn ìkà ní ìkàrí ìwọ ló kọ́kọ́ gbé Wàsíù síta tó máa fojú ẹ̀ gbolẹ̀ lórí social media ìwọ Ìsábọ̀dù ìlú kọ́kọ́ ṣe but you know what ìgbà tó di pé wọ́n promise ẹ̀ ní ẹ̀kọ́ ìgbà tó di pé wọ́n promise ẹ̀ lówó o change topic wàá bú mi wá ní gbogbo ó ti ẹ̀ fine ó ṣe rí pàṣíwọ̀bọ̀bọ̀ olóòórùn mo dẹ̀ sọ fún ẹgbà yẹn pé majority àwọn tí wà tí ò fẹ́ wọn ọ̀wọ́ ọ̀tí kì í ṣe tẹwà nìkan kì í ṣe tówó wọn ò ní gbogbo dignity and decency wọn ò níwà tí mo ní wọn ò ní nǹkan tí mo ní bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe owó ni mo tún sọ àti iṣẹ́ tí mo ti ṣe láyé ó mọ iye ọdún tí mo ti wà ní tí kí wọn gbá lè lé mi mi ò sùn tá mi ò ṣòṣì bí ẹran oníwò I dignity myself I never give any man any chance ní ayé mi nígbà tó ọmọ mi sì kéré pé láti sọ pé kí n wá ní story kan máa sọ pé wọ́n mú lẹ́sọ̀ ọmọ mi dé nọ́ọ̀dẹ̀ my room they cannot wọ́n mú mi ò lè rí story yẹn rú nǹkan bẹ́ẹ̀ sọ but you have that story ní ìfihàn yìí torí pé mo mọ̀ ní kò ṣe pé anybody call me Ọlọ́run ló kàn jẹ́ olùkọ́ni àti aláàbò mi Ọlọ́run ayọ̀ ó ní fìtílà fún ẹsẹ̀ mi àti ọkàn mi kò ṣe pé ìyá àbí bàbá kan gbà tí mo bí ìmọ̀ bàbá mi ní fatherly love torí ẹ̀ nígbà tó ń kọlu gbogbo ẹni tó kọlu tó bá ọmọ mi jà gidi gan ni tó ṣe ikú bàbá ọmọ mi yẹn inú mi ò sí bá dáríjì wọn gan Ọlọ́run ń bínú sí wọn ẹlẹ́dàá ọmọ mi máa bá wọn jà tó máa fi kú ní bọ́n ṣe wà yẹn tó bá tún ṣèkà fún ẹ tó èyí olórí burúkú kan ẹ má máa support wọn ni ẹ má máa níta bá ń sòótọ́ ẹ máa nírọ́ ni ṣé mi wà náwọn tó ń parọ́ wàá tó máa sọ pé ẹni tó tó bó tẹ̀yẹ kó ní mental problem má máa fi wèrè lọ mí láyé mi ní bímọ tó sí mi ní ilẹ̀ ya wèrè rí Ọlọ́run dẹ̀ ní jẹ́ ya wèrè stop it Esabod ó máa sọ̀rọ̀ débẹ̀ sí má máa sọ gbogbo ìṣẹ́ fún mi o. kí wọ́n ṣe òṣùwọ̀n gbèsè tó jẹ́ òun
Màláìka jẹ ní gbèsè. Wàsíù bó bá ṣe fún ní 10 million, you are more than that. You are loaded. You are filthy rich. Mi ò tọrọ owó lọ́wọ́ anybody. Màláìka ó jẹ more than that. Tó bá fi mí lẹ̀ tí Wàsíù fúnra rẹ̀ tí ó bá máa dà mí láàmú kó máa ṣe mí kó máa yọ mí lẹ́nu. How much is the money? Má ti make tó jù bẹ́ẹ̀ lọ. But tó bá ti ṣèkà fún yàn tó máa di lọ́wọ́ ni, a máa dí gàgà mu. A máa ní kò lè kọjá mú. Èmi rò pé àìní sọ pé nítorí pé Auto-Bola ó ní mental problem, ó yà wèrè wí. Madam, ẹ̀yin lẹ sínwín, ẹ̀yin lẹ bí ọmọ tó yà wèrè, ẹ̀yin lẹ bí ọmọ tó ń jẹ drug, ẹ̀yin ọgbọ́n jẹ gbaná, ẹ̀yin jẹ gbogbo òṣì, ẹ̀yin lórí yín yí láyé yín màmá fi wèrè lọ mí. Ẹ̀yin lẹ fi wèrè kàpọ̀ ní ìlú Dublin. Béèrè lọ́wọ́ Canada system. Mi ò pa irọ́, gbogbo story mi is real, is genuine. Mi fi wèrè kàpọ̀, ìwọ ló fi wèrè kàpọ̀. Ẹ fi wèrè lẹ́fi gbàwé ní Dublin, wèrè náà dẹ̀ náà fi ń gbàwé gbà yẹn. Àwọn èèyàn ti sọ pé ìgbà kankan balẹ̀ máa fi mí sí orí benefit kan kí lè máa gbowó títí láéláé kí n sọ pé kí n accept pé mo parọ́ mọ́ wá sí pé mo ní mental problem. Wọ́n ti ṣe nà tó ń sanwó àwọn olóògùn nǹkan tó dá sí pé kán lè sọ pé irọ́ ni mo pa mọ́ wá sí mo ní parọ́ mọ́ wá sí màá wá sọ yẹn. For what? Kò sẹ́nìbọ̀ tí mo parọ́ mọ́ nínú gbogbo wọn. Story tí bá sọ gan mi ò sọ tán. But àwọn kan wọ́n mọ̀ wípé àwọn criminal kan they are favourite to them. When you are saying the truth, they don't want you to say anything. They want to shut up you. Yàwèrè. Ẹ̀yin lẹ yàwèrè. Ẹ̀yin lẹ yàwèrè, madam. Ọmọ yín tó yàwèrè sí Nàìjíríà tó kú tí wọ́n ló kú sí ojú títì Ìbàdàn lọ́nà ọlọ́dẹ. Ẹ má máa sọ bẹ́ẹ̀ wò, ẹ má máa fi wèrè lọ mímọ́. Láyé yín. Ṣé ẹ rí pé mo fi respect fún yín tó pẹ́ sọ? Ní tẹ́ bá tún sọ bẹ́ẹ̀ ayé yín ẹ máa padà yàwèrè kú ni o. Ló máa relax brain. Ẹ kó sì lọ. Ó máa ṣe bí ipò ń báyọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó máa yá ẹ síwìn ni. Ẹ yàwèrè ilẹ̀ síwìn náà. Ẹ gbọ́ pé wọ́n lo lagatin àti lagaflex fún mi rí ni. Wàsíù ó ti dùn mí lọ. You are more than that. You are more than that. He's in Nigeria now. Ẹ ká láti pè kí n ṣètò pẹ̀lú ẹ̀. Kéde pé kó tọwọ́ bọ̀wé. Wípé ẹ gbọ́dọ̀ gbọ́ orúkọ yín lẹ́nu ẹ̀. Wàsíù olóṣù burúkú lélẹ̀ ìṣá. Tó mo wá ìgbọ́n but ní sì ti wà nítòsí nígbà ẹ bèrè àkáǹtì kẹ́ni kó sáì petition owó lè yẹ fún kódà o tó ń bá ní nǹkan kékeré yìí ni wọ́n fi ń ṣe lọ. So Wàsíù ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe Ọlọ́run nígbà lórí nǹkan kékeré. Wàsíù ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe Ọlọ́run àbí? Wàsíù ṣe Ọlọ́run ó ṣe èèyàn. Wàsíù kò tún ṣe iṣu. Wàsíù ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe Ọlọ́run ní junction bí tó dé báyìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe Ọlọ́run. Kán pè kán bèrè account number yẹn. Account number mi wà lórí social media. UBA account mi bí Wàsíù ṣe wà yóò wọ́n yóò tó wà ní UBA account mi lónìí because àwọn ọkọ̀ táwọn mọ̀ ṣe nìyẹn. Kán hàkà yéèyàn kan bá yéèyàn jẹ́ kán mọdé kán láwọn moderate ayé nìkan kan ṣó ti bẹ́ẹ̀ yẹn so ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni ẹ pè é sì kẹgbà ká tọbẹ kẹlẹ ní kó tọwọ́ bọ̀wé kó má dárúkọ yín lẹ́nu mọ́. Anyway orúkọ tó jọ ẹ́ lójú yẹn torí pé ìwọ ló jọ ẹ́ lójú èmi Bọ́lá Fọláṣadé orúkọ ọkọ tọ́lọ́run bá ti ṣẹpẹrẹ lójú mi ó ti yẹpẹrẹ ni kì í ṣe torí owó nìkan torí owó Wàsíù gan kò sálùbáríkà bẹ́ẹ̀ tó máa ń pè nǹkan lálùbáríkà ní àwọn nǹkan tí ìṣe kan tẹ fowó ẹ̀fipá gba ogún èèyàn ẹkún ẹlẹ́kún tẹ kó yẹn jọ ẹ̀yẹn jẹ́ kó gbogbo àwọn òtẹ́ẹ̀ tó sì kó jọ yẹn tó bá ti yá nígbà tó bá dàgbà tó ló lọ ẹ máa